ọ̀rẹ́ ẹ̀ kan wà olóbi friend ọ̀rẹ́ yìí girlfriend kan ó ní kan lọ yọ kórókùn ẹ̀ wọ́n dẹ̀ yọ okó ọkùnrin yẹn owó tó pín wọn ọ̀gbá ọ̀rẹ́ ẹ̀ wọ́n pè ní Lance wọ́n yọ okó ẹ̀ dájì bẹ́ẹ̀ ṣe ń wo yìí is a typical criminal á lò máa kọ́ bá ní lọ́la orí fọ́ọ̀lù tó máa tẹ̀sí ẹ̀ á ní. iṣẹ́ wo ni wọ́n ń ṣe. yóò dà fún jìbìtì ní gbogbo ọjọ́ ń lù ọ wá ní ó lè ṣe mí léṣe tẹ́nìkan mọ̀ pé mo ní sọ́ọ̀tì yẹn léṣe rí ni wọ́n ní ọmọ ẹ̀ ìbejì wípé ìyítáyé pé nílùú Ìjẹ̀bú Òde ó lọ fi ṣògùn owó. Alhaji drug àti 419 ni mi ti gbogbo Saudi mọ̀ ẹ tó ní ilé epo tó wà ní ìyànà ọba lákùrẹ́ ọmọọṣẹ́ mi ni tí wọ́n dẹ̀ mọ̀ àpapọ̀ dáadáa fọ́tò mo sọ pé kí everybody kẹ́yìn gan rẹ́kọ̀dù ẹ̀ lẹ̀ everybody pé fún wípé màálù sílé yẹn èmi ni màá pa I'm still maintaining my point statement get to the point of death. mo ní ní Ìdó mo ní ní Ìlọrin ṣé wọn lè lọ rà fún mi. ilẹ̀ tí mo rà fún ẹ lọrin kọ́. ìwọ tó rà fún mi kí ló tó rà fúnra ẹ kí ló tó rà kan fúnra ẹ tó bọ̀ lọ rà fún mi dáàdì kí ló tó rà fúnra ẹ gbogbo ẹ̀yẹ mo forúkọ mi tó ń lọ convince mi wípé kí n fi orúkọ ọmọ òun sí wípé torí pé kí ni ọmọ mi àwọn ọmọ tó kọ́ máa bàbá problem pẹ̀lú ẹ̀ ni mo ṣe forúkọ ọmọ ẹ̀ sí òun ló convince mi gbogbo orúkọ mi mo fi sílẹ̀ ilé mi kí ló wá gbọ́ tí o bá pa mí fún tí n bá mi fún òòlè ní pa wà á para ẹni òtítọ́ Ọlọ́run ẹni tó bá lóòótọ́ ẹni tó bá tó wà lórí òdodo. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bẹ̀rù obìnrin tó bá wà látẹ̀kẹ̀ tí o. wọ́n nísìn kò ní nǹkan kan irọ́ ló ń pa eléyìí ló ń sọ pé ó máa fún mi ní bọ́ǹsì nígbà tá a dúró síta lẹ́yìn kan méjì lè máa jẹ́ ọmọ ẹ̀kọ́ o àwọn tó ń jẹ́ lu jìbìtì káàkiri ni o fraud wọn ń ta ní onílé láì ní ìwé gbogbo iṣẹ́ tó ń ṣe nìyẹn ìwọ. ọ̀rọ̀ rèé o gbogbo ènìyàn tí a bá ń wí fún yín wípé tí ẹ bá ṣe ń ṣe ti lé 80% ẹ máa ṣe ti ta 40% ẹ máa sọ wípé ká mórí wá ká fọrùn sílẹ̀ ọjọ́ ló ti ń dalẹ̀ lọ yìí níbo ni bàbá yìí wá fẹ́ yà sí báyìí níbo ló fẹ́ gbóríwọ̀ yìí àbí ta ló fẹ́ kọjú sí ta ló fẹ́ fojú jọ ọlọ́run ọba nìkan àti gbìyànjú ọkùnrin ló lè mú kọkùnrin lọ́jọ́ alẹ́ tó dáa ọ̀rọ̀ yìí ṣe pàtàkì nítorí ohun tó wà nílẹ̀ yìí kọjá bèkíáfù obìnrin ló ní ète obìnrin ló ní manipulation àmọ́ ọkùnrin ló ní ọgbọ́n orí ọkùnrin sì ju gbogbo ète obìnrin lọ ǹjẹ́ ta ló nílẹ̀ ta ló nílé ta ló kọ́lé orúkọ wo náà fi rà á ní orúkọ ọmọ wọn wo ni wọ́n wá rà á ṣọ́mọ tìta ni àbí tọmọ tinú ilé ṣọ́mọ àlè ni àbọ́mọ ọkọ ọ̀rọ̀ tọkọ tìyàwó lágbára pọ̀ kìí ṣe ń téèyàn fojú bọ̀rọ̀ dá sí oníjìbìtì ti wá pàdé onígbèwìrì ẹni máa kú wá pàdé ẹni máa pa túùgẹ́fọ̀ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ tí olúwa nílẹ̀ tí olúwa ní ilé tó wà lórí ilẹ̀ ohun tí kò àmáùntì sí nǹkan kan mà ní tọkọ tìyàwó ìfẹ́ gbẹ̀mí ara wọn lé lórí yìí ọlọ́run bójú wọlẹ̀ kó o ṣàánú ẹnìkan èé tajà ìyẹ̀pẹ̀ kó ní òun ó gbowó òkúta ó ṣèwọ̀ o ò lè pa ẹnìkan lẹ́kún kó o ní kí ìwọ ó máa rẹ́rìn o bá rẹ́rìn o kàn rẹ́rìn fúngbà díẹ̀ ní o rẹ́rìn lákòókò yẹn ní nítorí wípé ó padà sun ẹkún rẹ̀ lójú pálí tí ó wá omi ní ojú tí ò ní rí ká máa ó béèrè ẹ̀san kò gbóògùn dandan ni ẹ̀san máa ké marry single mother at your own risk ẹ̀mí rí afẹ́ bọ́ tó jẹ́ wípé ò ní rẹ́ni ṣúgbà rẹ̀ gbọ́ ìkìlọ̀ ìwọ arákùnrin yìí kí gbogbo ìjọ máa gbọ́ ohun tí ẹ̀mí ń sọ lọ́wọ́ yìí ìwọ ọkùnrin múra síṣẹ́ rẹ dé nǹkan mọ́lẹ̀ torí ọjọ́ alẹ́ rẹ nítorí wípé ìgbà ò lọ bí òréré ayé ò tán lọ bí ọ̀pá àbọ̀n Alhaji Oríyọmí ẹ máa kú iṣẹ́ ọpọlọ Elédùmarè yóò tún fún yín lélẹ̀ ìyanjú o táyé kọ́rẹ́ẹ̀sì o bàbá mi o wèrè la fi wo wèrè kọ́rẹ́ẹ̀tì ni apá àti wèrè ẹ̀yin tèmi yẹn káàbọ̀ sí ìkànnì yìí ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ jẹ́ ká jọ wo gbàǹkangbè yìí. orúkọ yín àti bíi tẹ́ ẹ ti wá àti tó mi wá sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ̀mọ́. Alájà Ọlánìwájú lórúkọ mi. láti. Alájà Yínká Ọlánìwájú Jangidi láti Ọ̀sẹ́bẹ̀lẹ̀ ní Ìbàdàn láfta wáyà mi. ok kí ló ṣẹlẹ̀ mà. ìṣẹ̀nsán tí wọ́n bá yanjú ọ̀rọ̀ yẹn so bàtó tún di ẹnujọ́ mẹ́ta yìí tí wọ́n ní ká lọ ta ilé yẹn ilé tàdé ń wí ìkẹrẹ̀ èmi mo ra ilé yẹn fún ọmọ mi Tajudeen tí mo bí fún wọn ọmọ 5 mo bí fún wọn 3 ni wọ́n kù so mo ra ilé yẹn lórúkọ ọmọ ẹ̀yìn pé torí mo ti bímọ 4 tẹ́lẹ̀tẹ́lẹ̀. ok ẹ tó dọ́dọ̀ tí wọn. tó dọ́dọ̀ tí wọn. sọmọ kẹlẹ bí wọn. 5 mo bí fún wọn 3 náà kù. so. dáhùn ni Tajudeen ṣe wá jẹ́ tẹ́kùn ní ẹ fi ra ilé. ẹ dà fún mi orúkọ mi ni ọmọ àkọ́bí tí mo bí fún wọn àwọn lọ́mọ Ìbàdàn èmi ìṣe Ìbàdàn. ok. Èkìtì lèmi but not náà bí wá sí. ok. so ìgbà tí mo fẹ́ wọn Saudi láti fẹ́ra àdèlọ́kọ̀tù lọ́hùn. Saudi. bẹ́ẹ̀ni. ẹjọ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ ń gbà yẹn. bẹ́ẹ̀ni. ok. Saudi mo wà mo ti wà mẹ́fù 27 years káwọn tó ṣe wọlé ní 2000 àwọn Saudi wọ́n dẹ̀ rí mi wọ́n náà fẹ́fẹ́ mi àlejò sọ̀rọ̀ àjọ wá sí Nàìjíríà
mo lá máa ṣe ìyàwó láwọn tí fẹ́yàwó rẹpẹtẹ pé a kàn lè lọ kóòtù ni a dẹ̀ lọ ìwé yẹn náà wà lọ́wọ́ mi bá ok bàtà ṣe gbó yẹn tán àlẹ́ ń bá níyàn lọ oúnjẹ ni mò ń tà níbẹ̀ ní Saudi fáwọn alálàájì àti inú múra mo dẹ̀ máa ń kéèyàn 10 wọlé nígbà mi tí wọ́n bá mi tá ń jẹ tí wọ́n á lọ wọ́n dẹ̀ rí mọ́ làwọn láìkí mi so adé bá lọ gbàtí mo dé bímọ àkọ́kọ́ ọmọ yẹn poison ni ṣùgbọ́n tí oyún yẹn ti dé age of 6 months oyún yẹn ò lè kọjá 6 months lọ so ìmí ti máa bí lẹ́yìn ìyẹn kú ìmí ti máa bí lẹ́yìn kí wọ́n ti wọ́n máa ń pè ní màá ti orúkọ tán fi tí mo fi bí ọmọ yẹn wọ́n máa ń pè ní bóyá gbàgbọ́ orúkọ ní Yorùbá ṣá so wọ́n ṣá máa ń fún alábẹ́rẹ́ yẹn ṣá ẹ fi bí ọmọ yẹn ní èjì tí òní àfẹ́tì mo bí kejì náà àwọn ọ̀rẹ́ wọn kan wá ọkùnrin yẹn jẹ́ sòro ó ń ṣiṣẹ́ mẹkáníìkì ní Saudi ní Mọ́kà a máa ń dé sọ́dọ̀ àbáwá Jídà làwọn ń gbé àdé sọ́dọ̀ àrẹ́ǹtì ibi tá a ti ń ta ń jẹ. tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ hajj. bẹ́ẹ̀ ni sà so àwọn kẹ̀rí ọ̀rẹ́ ni wọ́n àwa lọ máa yẹn ní káwá kírun àlọ́kì ìyàwó máa yẹn wá wọlé lọ́dún yẹn ìyàwó ẹ̀ máa sọ wípé ṣé yóò lè rí ibì kan rà bóyá uncompleted torí pé kí n ta bá wá sí Nàìjíríà hòtẹ́ẹ̀lì àti ilé ọ̀rẹ́ la máa ń sùn káàkiri mi ì lè sùn hòtẹ́ẹ̀lì mi ì sùn hòtẹ́ẹ̀lì mo ṣé yóò lè rí ibì kan rà ni so wọ́n máa yára pé wọ́n bá mi gẹ̀ẹ́tì àjọ dínàdúrà ó ní tóun bá ti dé Nàìjíríà wọ́n á pè mí wọ́n máa yẹ dé Nàìjíríà. kí ló kọ ọ̀rẹ́ wọn yẹn. Sòrò náà ń pè. Sòrò ọmọ ìlú wo ni Sòrò. ọmọ Ìbàdàn yẹn náà ni. so náà sáwọn náà sì wà. ó yí wà Nàìjíríà rẹ. so ìyàwó wọn yẹn kọ́. ìyàwó wọn yẹn òun náà wà. so ìyẹn á pè mí pé òun bá mi ríbi kan wọ́n níbẹ̀ wà ní Olómi so wọ́n á ní láríkàrí obìnrin máa ló ń bá mi ríbi kan 2.5 ní Olómi àwọn wá ní kí n pè mọ́ á pè wọ́n á bá wọn àìsàn wọn àlà pé wọ́n wá ń ta ló ní ibẹ̀ yẹn rí àwọn ó wá lọ bàbá kan tó ń pè ní amúbíyẹyá ni bàbá yẹn àwọn wá ní kán lọ bá wípé Ajángídì ló ń sọ̀rọ̀ pé adé Ajángídì ló ń sọ̀rọ̀ pé kó dá owó yẹn padà mo ní kí ló dé wọ́n wá ní torí iṣẹ́ kan náà làwọn jọ ń ṣe mo ní kí ló dé kí ló fà á bí kìnìún wọ́n ní kó ṣàdá owó yẹn padà ọ̀rẹ́ wọn kan tó wá wọn ń pè ní Wàídì Fọ́gá wọ́n wá pè kó tẹ̀lé wúmà yẹn kan jọ lọ gọ́ọ̀sì ògùn náà lọ́dọ̀ máa yẹn dá owó yẹn padà mo gba owó yẹn padà ọ̀rẹ́ wọn míì tó wá ní another hajj tó tẹ̀lé so wọ́n pè ní Wàídì Òde ìyẹn bó ṣe dé àwọn ní wọ́n pa fóònù wọn dá lóhùn bó ṣe ń pè wọ́n mo ní kí ló dé tẹ́ bá fún ẹ̀yin lẹ́ máa fún wọn ní fóònù tó bá pè ẹ̀dẹ̀ pa fóònù kí ló dé ó ní kí má dàn pé àwọn ọmọ Ìbàdàn àwọn kìnnìkan bẹ́ẹ̀ mo ní ẹ wà délé ìlú torí wọ́n máa níyàwó tó wà lọ́dọ̀ yìí mi ò jẹ́ kí kẹ́ máa dá àwọn èèyàn yín lò mo á pe fóònù ẹ̀ mo á tẹ̀ mo á pe má yẹn má lóun ti kọjá lọ sí Mọ́kà nígbà tó ń ti pè yín pé ń tẹ̀ ti dáhùn mo là ń bọ̀ á lọ sí Mọ́kà á lọ gbé má yẹn á ṣe gbó bá ṣe máa tó ń jẹ ni mo tọ́jú àṣewò àgbé wálé gbà tó délé ọ̀dọ̀ wa wọn ò ní lè fi má yẹn kalẹ̀ tì mí sínú ilé wọn á ní má yẹn pé èèyàn burúkú ni kìíní kan bọ́ọ̀tì tí èèyàn bá ti ṣe burúkú sí mi mi ò mọ̀ pé èèyàn burúkú lè wọn náà tó lè fún mi pé má yẹn pé nígbà tí má yẹn lòun fẹ́ tẹlifíṣàn kan àwọn pè ní home theatre ó máa ń gùn bá tó ní táyà báyìí wọn ò tí ì ṣe plasma yẹn náà ṣe plasma so má yẹn lòun fẹ́ vala hajj mo rà fún ní 15,000 riyals so àwọn àǹkárá kan landis náà má yẹn lòun fẹ́ mo tún fún lọ́la pé òun fẹ́ nǹkan lọ́dọ̀ wọn so gbà tí má yẹn ní gbogbo ẹ̀ṣẹ̀ má dà pé òun á bá mi gẹ̀ẹ́tì kì í má wọ̀ nípa pé yẹn ni ìyẹn má Wàídì Òde yẹn ọ̀rẹ́ wọn yẹn mo ti fi lọ so gbà tí létà tí má yẹn wá dé Nàìjíríà má yẹn wá pè pé òun ti rí pé ṣùgbọ́n ti máa ń bọ̀ kí n má mú ọkọ mi wá sí Nàìjíríà pé mi nìkan ni kí n wá ṣẹlẹ̀ wọn pé èmi ò mọ̀bi kankan tọ́mọdé ń pè mí ẹgbẹ́ mi náà máa ń wà tó ń jẹ mò ń tà businessman làwọn wọ́n á ní kí n tẹ̀sí speak out wọ́n á máa gbọ́gun tó ń ṣẹlẹ̀ wọ́n wá ní kí n sọ pé mo ti gbọ́ àwa múra àwa wá sí Nàìjíríà àtàwọn bàtàdé airport wọ́n ní kí n pè é wọ́n á pè máa yára ṣé kò wọ́n á gbé mi kò mọ̀ kó wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ wọ́n tún pa fóònù wọ́n ní kí n pa fóònù wọ́n wá sọ wọ́n tí màá wí fún yín pé kí n sọ pé káyì kọ̀kọ́ délé náà pé torí màá mi ní stroke ńgbà yẹn pé kí ni mo fẹ́ kẹ́rù délé náà tí n bá ṣe tán màá wá bá wọn nìbàdàn àṣebẹ́ àdé Abẹ́òkúta àwọn ọmọdé mi ń gbégbá ní aṣèrò so àwọn ńgbàtà wọn wá ní kí n bẹ ìgbé níbo ní ká ti wá bá àwọn dẹ̀ mọ́lẹ̀ ó wá ní ẹ̀yìn NTA kìnnìkan àwọn ní pòlì pàṣẹ gbéra ibì kan wà ní òkè àjọ tí ń ta mọ́tò àyà ara mọ́tò fi ti jìbù kan níbẹ̀ afẹ́sọ̀dọ̀ máa yẹn so bí máa ṣe kọ́kọ́ rí mi pẹ̀lú wọn múdù exchange ó kà mí kéèyàn burú pé mo gbé àwọn sẹ́ẹ̀tì òun ṣùgbọ́n ìdí tó yẹ kí n gbé wá àwọn fún mi mo ní kí nìjẹ́ wọn sọ fún mi pé ṣé mo mọ̀ pé máa yẹn pé
tí ẹnìkan kò bá mú tẹ́mi ó lè pa mí pé iṣẹ́ táwọn jọ ń ṣe ó lè pa mí. iṣẹ́ wo ni wọ́n ń ṣe. yóò dà fún jìbìtì ní gbogbo ọjọ́ ń lù ọ wá ní ó lè ṣe mí léṣe tẹ́nìkan mọ̀ pé mo ní tí ó ti ṣe yàn léṣe rí ni wọ́n ní ọmọ ẹ̀ ìbejì wípé ìyítáyé pé nílùú Ìjẹ̀bú Òde ó lọ fi ṣògùn owó mọ́ ní òkè ta ló sọ fún yín wọ́n wá lẹ́nìkan jẹ́ lukú bẹ́rìbẹ́rì òun dẹ̀ ni dírẹ́bà máa yẹn ìgbà tí máa yẹn wá rí pa akíta yọjú sí máa yẹn wá bá a ní ọ̀dọ̀ wa ní Abẹ́òkúta ṣe gbẹ máa yẹn wá padà máa yẹn wá pè láti ọ̀hún pé alájà èlò mo ní èlò sà ẹlẹ́sà ó ní báyìí ó lóun nídìí màálù 4 lọ́wọ́ mi bí màálù 2 ló pè ń gbà mí mo ní bọ́ni kí n ti rówó mo ní torí pé bá mi ra ilẹ̀ ó dà òun wá dà kí n má sọ pé wàá dì òun ṣe ẹran rírọ̀ o àwọn sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ní kíní kó máa bọ̀ n bá ní kó máa bọ̀ wọ́n ṣe dé ó pè wá ó ní òun ti lè ṣe lẹ́ni kó máa bọ̀ àwọn ní kó pàdé wa ní báńkì ní UBA bank ní Panṣẹ́kẹ́ àbá fèsì bàtà débẹ̀ àjọwọ́ báńkì mi àti wọn wọ́n á gba 200,000 jáde a lè ti ń gbowó mo ti ń gbowó nínú àkáǹtì mi àwọn wá pè wá pé madam ṣé kìí ṣe pé wọ́n ń gbà yín mo ní rárá ó wá torí mo ṣe gba owó ilẹ̀ gba gbẹ̀ lọ́wọ́ ẹ̀ fún máa yẹn ó wá play bóyá tẹlifíṣàn bí laptop ní báńkì yẹn fún wa pé ṣé ìṣe ṣe wọ́n ṣe lè ní ara mo ní eléyìí mo fẹ́ ra nǹkan lọ́wọ́ kó ti rà á ṣùgbọ́n kọ́ mo fẹ́ fún wọn ní nǹkan yẹn wọ́n ní no problem báwo ni bàbá ṣe jẹ́ tí wọ́n lọ́kọ̀ mi ní bá gba 200 bá ṣe bọ́ta àwọn á ní kí n wá wọ́n wá yọ 50,000 lé mi lọ́wọ́ níbẹ̀ wọ́n mú ti fi tó wọn kò sápò máa yẹn wá dúró ó mi kọ́kọ́ níbi orí mọ́tò báyìí wọ́n ní kí n fún bá ní alájí tí mo lágbára ní alájí ẹgbàá owó yẹn kà ó wá mú owó ṣe báyìí ó bá start mọ́tò ló bá lọ ìgbà tí máa lọ bá wọn pé tabakùn pé báwo ni ọ̀rọ̀ ìwé ilẹ̀ ó wá mú wa lọ sí ọ̀dọ̀ àwọn ará àdúgbò ilé tó ti lé wa mo ní ẹni tí ó nílé yẹn kí ni problem tó fẹ́ ta ibẹ̀ pé ó yẹ kéèyàn mọ̀ kó má jẹ́ pé nǹkan tí a níra ni a ò ní rárá awádẹ́dọ̀ ọmọ yẹn ń pè ní ìyá red block ó mú adé bẹ̀ wọn kí wọn ní àwọn tí wọ́n fẹ́ ra lé fún ọmọ wọn ó ní woman yẹn nílé àtọkọ ẹ̀ woman yẹn ní ilé jùmọ̀tì ni pé kò ní problem ju family problem lọ kó da kára kí ní kọ̀kẹ́ ń bá ní òkè àbápadà àbápò mi. ìgbà tá a wá dé ọ̀dọ̀ títí ẹ̀ yìí pé báwo ni ó ní àlàyé olókùn kínní kan mo ní kíni ó ní màá ṣẹ̀tún ilé yẹn rà lọ́wọ́ òun ni torí orúkọ òun lòún fi rà mo ní nígbà tí ìpá ilẹ̀ ní owó ẹ ṣe máa fi orúkọ yín rà àwọn ní nǹkan táwọn ń sọ fún mi ni pé ó lè pé ìwé ìròyìn ó lè rà á kó tà fẹ́yàn mélòó kó ṣe wọ́n ṣàṣọ sórí ẹ̀ fún mi kí lára fẹ́ ṣe ọ̀nà máa wọ̀rì àwa ìfọ́ọ̀mù lọ́ọ̀yà kan lábẹ́kúta àwa ìfẹ́ mu á ṣàlàyé fún ọ̀hún náà ṣàlàyé fún pé àjọ máa jí lọ bìkan ní Ìbàdàn aṣèrò láti ń bọ̀ pé a máa jọ jí lọ sí Ìbàdàn ọ̀rọ̀ ilẹ̀. gbàtẹ́ dọ́dọ̀ nǹkan torí àkókò. yóò dàfin gbàtà débẹ̀ máa ń ṣàlàyé fún lọ́ọ̀yà yẹn wípé òun lóòótọ́ wọ́n fún un lówó òun bá wọn rà ṣùgbọ́n orúkọ òun lòún fi rà ìgbà kan pé iye báyìí lòun fẹ́ tún tà lọ́ọ̀yà pè mí síta ó lálàájà ó ní ká fún ní iye tó bá fẹ́ ká lè fi gba ìwé ní ọwọ́ ẹ̀ mo dẹ̀ ní òkè mo dẹ̀ fún wọn àti pàṣẹ kíkan láwọn fẹ́ wọ́n dẹ̀ kówó yẹn wá a sign èmi sign as mother of the son àwọn náà sign as baba so ṣẹ́mọ̀ ikú òlọ́jọ́ àrùn lóṣù oníyàwó púpọ̀ ni wọ́n àwọn ọmọ náà dẹ̀ pa àwọn ọmọ náà ń gbé lọ́dọ̀ mi wọ́n á ní òkè wọ́n wá ní next of king yìí ọmọ yẹn ń kọ́ wọ́n á ní ká bro mi sign that is Bukola ó sign àṣebẹ́ ìyẹn bá ní ìwé yẹn lélẹ̀ bá ní kí lọ́ọ̀yà gbé sọ́dọ̀ lọ́ọ̀yà àkíndúró ní Nàìjíríà a máa ń padà lọ yes sir so ẹ má bínú sir so erégbé ti regbe wọ́n wá ní problem gbà kan Saudi ní 2014 wọ́n ti máa bọ̀ Nàìjíríà mo wá ṣùgbọ́n tán jáde ní 2017 kò sí nǹkan kan mọ́ àwa mú fúlọ̀ sí Kánò aṣáṣewò ẹ̀ wọ́n ṣàríyàwó mi fẹ̀ wọ́n ṣàṣe ìyẹn lọ bẹ́ẹ̀. àwa wà nínú ilé yẹn building méjì ni building apá bíbà 6 bedroom ni pẹ̀lú gbogbo toilet ibi báyìí náà ó jẹ́ bíi 2 bedroom àti 1 bedroom ó ṣàkún bẹ́ẹ̀ èmi mo gé sí room and parlour pẹ̀lú àwọn ọmọ mi yìí àti táyé ọmọ mi náà ni àjọgé àmọ̀kìnní yẹn la ṣe bíríkìlà ta dẹ̀ lẹ́lẹ́rìí ládùúgbò pé ta ló kọ́ nígbà tá a ṣe gbogbo ẹ̀ tán àwọn náà délé òun wà ní problem bó ṣe dẹ̀kan náà ó kàn gbógun dé ní wá ń dandan pé kí òun fẹ́ ta bíbà ẹ̀ mo ní kí ló dé mo ní mi ò lè ta kí la fẹ́ ta fún kí ló ṣẹlẹ̀ ẹ láwọn máa ta ni ẹ lè gbógun kalẹ̀ pọ́ ọmọ mi ẹ pèsè ẹgbẹ́ kan ẹ ní plasma yìí tí n bá fẹ́ kàn ta ibẹ̀ yẹn plasma yìí ó ní CC camera ara ní nǹkan bíi 2 million plus so ẹnìkan ti wá sanwó ẹ̀ fún mi àwọn tẹ̀lé kó mo ti tà ńgbà tí láti 2014 yẹn wọn ò bá mi dá sáwọn ọmọ mi mò ń dá gbé gbogbo ẹ̀ àwọn àròkù mo ti tà àwọn àtọ̀rẹ́ wọn kan wá sílé wọn kàn ń ṣe àwọn kókó mo ní mi ò ta anything o
mo ní sẹ́rí wo kíní yẹn ló yìí wá sí ìbẹ̀ wọ́n dẹ̀ rí wọ́n bá ní kíní yẹn pé kí ọmọ gbé fún un pé tó bá ti gbé fún un kò sí jàmọ́ wọ́n wá ní kí ọmọ yẹn pé kó gbé báíbù wá Quran ọmọ mi káàdì ọmọ yẹn agbèdá àwọn méjì ọdì mú báyìí wọ́n wá jọ ń ṣe pé káàdì tí n bá dà yín Ọlọ́run á dà yín tóun bá ti ta kíní òun á fún yín lówó kẹfì lọ skul ń bẹ kíní kan òun torí lè ló fẹ́ ṣe lọ táyé mi yẹn náà fẹ́ ṣe mẹ́sìn so kò sí agbára bá ní òkè the next thing wọ́n gbé lọ gbà tó tó nǹkan bí oṣù bíi mẹ́ta àwa ti lọ lọ́rin gbọ̀nsọ̀ pé kí n fi lélẹ̀ lẹ̀ pé kí òun máa pa mí ni mo ti lọ lọ́rin so ó wá pè mí láti lọ yín pé òun ti fóbìnrin yẹn lẹ̀lẹ̀ kí n máa padà bọ̀ nílé ilẹ̀ tí mo tún ní lọ́rin yẹn tí mo rà fáwọn ọmọ mi tí mo bí síbò mi wípé kí n tún wá tà yẹn kóun ra mọ́tò kóun ṣe gbá mo ní kò lè possible mo ní plasma tẹ gbé lọ ẹni tó san 1.5 fún mi tí ò ti sanwó tán owó kíní yẹn mo ti tà mo ti fún ní owó bẹ́ẹ̀ bá ti fọlọ́pàá ara gbé mi mo ní owó tó dẹ̀ kẹ̀rẹ́ mo ní òun la fi manage ara wa tó bá ní kò ní dáa fún ẹfun tó wí yẹn bá a ṣẹ̀bẹ̀rẹ̀ ní àṣìbẹ̀rẹ̀ wà láwọn máa pa ẹ́ tó ń bá rí ẹ níbàdàn bá ní òkè mo ṣàṣìgbè làǹbá síbàdàn gbàtà débàdàn tá débi ilé ó ti ta wọ́n là ní aflọ̀ tó wà ní ẹ̀yìn àti ṣọ́ọ̀bù méje tí mo yọ sórí ẹ̀ wọ́n ti ta torí àfẹ́ǹsì gbogbo ẹ̀ ni àti géètì méjì tó wà ń bẹ̀ wọ́n ti ta láti káàdé kí ló dé máa ta nǹkan bá gbọ́n wá síbí bá ló bá dàn pé wọ́n ní káàdé kìíní ẹ̀kejì gbọ́dẹ́ lẹ́tẹ̀ta wọ́n sọ àwọn ilé àlùdá sí kéèsì yẹn bíbà wọ́n bá ní wípé wọ́n ṣàpò wa mọ́ra ìmì àtàwọn ọmọ wọ́n bẹ̀ mí wọ́n bẹ̀ àwọn ọmọ ń sunkún kájọ torí tọ́lọ̀ pé àwọn ọmọ tó ṣe àwọn pé èṣù ló lo àwọn pé torí bẹ́ẹ̀ kọ́ pé ká lọ síwájú àwọn àfà Kẹ́hìndé àbí Alájí Kẹ́hìndé àwọn tó ń bá yín gbẹ́jọ́ bẹ́ẹ̀ ni wípé káwọn ṣèwé fún wa ká lọ ta ìyẹn pé mo ní mi ò lè ta wọ́n ní kí n lọ ta ibẹ̀ yẹn wípé kí n má wọ ká má wọ bọ̀ mọ́ ká ṣà lọ tà á ni kí ló dé ta máa ta ilé ta dẹ̀ ń ta lọ gbàkẹ́rẹ́ 450 ní ilé wọ́n ti wá sọ lé di 5 something nígbà tí mi ṣe ọmọ yahoo n bá ní èèyàn ẹjá padà sínú ilé náà ṣe bí ilé yẹn wà mẹ́lẹ́ ti dá ẹjá padà sínú ilé àwọn ní kí n má bá àbúrò bá dà pé kí n lọ sínú ilé yẹn pé kí ló dé ẹ lọ sínú ilé àjọba wọn ni gbà tó ń gbọ́ tiẹ̀ àǹtí yẹn ni ká lọ tàbá lọ ńgbà dénú ilé kí á ti kà tó ń bá mi mẹ́ntẹ́ ní ilé òun náà ló bá wọn ta ibẹ̀ yẹn wọ́n ti yọ gbogbo tọ́lẹ̀tì tó wà nínú ilé yẹn accessory everything àti kitchen àti wardrobe gbogbo sọdàwúro kò sí iná wọ́n ṣẹ̀bọ̀ pé tára bá sán kìnnì kan wà bẹ̀ tó máa ń gbé síbẹ̀ tó máa ń di tí ò ní jẹ́ kó wọnú ilé yẹn àti gbogbo everything ilé yẹn ti wà empty mo ṣe láǹkó bá lọ gbé bọ̀bọ̀ yẹn wípé òun ni balùwọ̀lọ́pàá gbé pé òun lẹ́ni tí àwọn tó ń gbélé sọ pé wá ṣiṣẹ́ yẹn kó dẹ̀ sọ pé dáàdì wa lóní kóun lọ yọ abadi police station wọ́n ṣe wá ń pe dáàdì owó àrẹ́kọ̀ fóònù náà la fi pè àwọn wá ń sọ pé ńgbà tó wá yọ ṣé n tó sọ máa ń lo pé ó bàjẹ́ bẹ́ẹ̀ ló yọ lọ yanjú ẹ̀ náà wọ́n sọ bẹ́ẹ̀ yẹn bí GP yẹn ṣe gbọ́ kéèsì yẹn ó ní ká máa lọ sí kóòtù làbá lọ kóòtù gbàtà dé kóòtù wọ́n pe ọ̀bọ̀n yẹn wọ́n ní tò pé on the 9 next month pé ká pàdé ní ibẹ̀ wọ́n ti òun mọ́ létí làwọn bá ń pè mí pé ìyá Káyọ̀dé àwọn ló gbọ́dọ̀ lélẹ̀ lọ́lé yẹn àwọn máa rí pé àwọn pa ẹ́ ni àwọn máa rí pé tó bá rìn kó máa wẹ̀yìn pẹ̀lú àwọn rẹ́kọ̀dù kódà àwọn ọmọ tó bí fáwọn òkíà àwọn ọmọ tó kù tó kú dáwọn àti ẹ̀pọ̀ àwọn anìkan pa wọ́n dànù tí ò sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde kìnnìkan gbá kan wo bá sọ fún gbogbo àwọn èèyàn bá dàn pé ẹ lọ sórí Yọmí kẹ̀dẹ̀ lọ rìpọ́ọ̀tù ní woman welfare pé n tó ń ṣẹlẹ̀ lé kó má rí pé màá kàn torí lè ti wà empty àwa nìkan là ń dá sun rẹ̀ so gbogbo ìbẹ̀rù kò jẹ́ ká lè sunlé ìjọ wo gan ta wá mi wà ìjọ Monday ibi ìkànnì abẹ́ sùn gbàtà la fi lọ sùn ní sókà a kàn sùn ẹ̀rú kàn bá àmọ́ bí ta fẹ́ yà sí òun la fi dèrò ibi ìbàṣà. orúkọ mi ni Alhaji Ibrahim Ali Mohammed tí gbogbo ayé máa ń pè ní Adé Ajangidi. Adé Ajangidi Adé Ajangidi ń bolẹ̀ ti rí Ajangidi ẹ ti sọ orúkọ yín bẹ́ẹ̀ni ń bolẹ̀ ti wá tún rí Ajangidi. ọmọ Ìbàdàn ni mí ní sàlẹ̀ òsì ní Ajangidi. ok so orúkọ agboolé yín nìyẹn ní bẹ́ẹ̀ni family compound name nìyẹn. ní Gidarami. ok ọmọ Ìbàdàn ni mí. ok ẹ bọ́ọ̀ ní Ìbàdàn tún ti jẹ́ Gidarami. Gidarami ó wà ní sàlẹ̀ òsì. sáwùsá lọ tẹ̀rẹ̀ lónìí gídá. àwọn Haúsá pọ̀ ń bẹ. so àwọn grandfather wa tí wọ́n ti gba Haúsá wà ń bẹ Haúsá tó jẹ́ mẹ́tì tó jù mí lọ tó jẹ́ mẹ́tì mi tó jù mí lọ wà ń bẹ. àbí ibẹ̀ gan lẹ ti ṣẹ̀ wá ó mọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ gan torí bí àdàn kálukú máa ń ṣẹ̀ wá láti oríṣiríṣi. ṣẹ̀ wá láti ilẹ̀ Haúsá torí mo gbélé Haúsá dáadáa grandadi mi ọwọ́ mi ló dẹ̀ kù sí. nílẹ̀ Haúsá. ní Ìbàdàn bíi. ok so ti yé yín sìn. ok torí pé àwọn àfáà ńláńlá tí wọ́n ṣẹ̀ wá láti north wọ́n pọ̀ Ìbàdàn ó mọ̀ jẹ́ pé ara ibẹ̀ ni mo fi béèrè bẹ́ẹ̀ bó ẹ gbọ́rọ̀ tí màmá sọ bó ló ṣe jẹ́. ẹ ṣeun gan sa èmi tí mo jókòó yìí mi ìbá tí wá bí rárá mo píkì ọ̀rọ̀ nínú Alukoran Karim wípé ẹni ayé bá ń gbé ga tẹ bá disrespect ẹ tí ò rí kankan ṣe fún yín ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run mi rí irú rọ́bà ìrí láyé mi
tó bá dẹ̀ ti jẹ́ wípé gbóhùn tó sọ yẹn òótọ́ ni gbogbo ègún inú alukuran yóò ṣẹlẹ̀ sí mi tọmọtọmọ tí mi ò sún ló bí fún mi ṣùgbọ́n tó bá jẹ́ rọ́kọ́ gbogbo ègún inú alukuran àti báíbù yóò ṣẹlẹ̀ sí ẹni tó bá parọ́ náà méjèèjì ọlọ́run ló mọ ẹjọ́ dá o ṣùgbọ́n tó jẹ́ kí n ní sùúrù mi bá ti lọ sorry o ṣe mi bá ti lọ ṣùgbọ́n the last time we came here ó láti dé àdúgbò ó ní Oríyọmí ti dáhùn láti ti ní fóun níwèé pé ó ti ní kóun lọ máa gbé ilé ṣe láwọn tó ń sọ fún pé mo fẹ́ pa mi deny o hero tí wọ́n bá ní èèyàn ìsaniro mo wá sọ fún pé who is that Oríyọmí gangan I can only respect that name Oríyọmí is an activist ní sà mo ní iṣẹ́ court activist ni mi o. ẹ̀dọ́ sà I agree ṣé kóòtù ní yín sà. n lè ṣe kóòtù. ok ṣùgbọ́n mo lè rán èèyàn lọ bẹ̀ tó bá ṣe tí ọ̀dà. mo wá sọ fún wípé abẹ̀rẹ̀ nìyẹn o ilé yìí o lè gbá lọ́ọ̀ mi wọ ní kéje sí kẹjọ tí mo fẹ́ wípé drọ́ọ̀gì alájì drọ́ọ̀gì àti gáà drọ́ọ̀gì àti 419 ni mi ti gbogbo Saudi mọ̀ ẹni tó ní ilé epo tó wà ní ìyànà ọba lákùrẹ́ ọmọọṣẹ́ mi ni tí wọ́n dẹ̀ mọ̀ àpapọ̀ dáadáa fọ́tò ló wà ní báàgì tọ́mọ ìgbé dání. ẹ máa ń ṣe drug ẹ dẹ̀ máa ń ṣe 419. then tó jẹ́ pé iṣẹ́ tẹ̀ ṣe gangan nìyẹn gbà yẹn. yes and that is where I made my money ìfẹ́ ò dẹ̀ ń ṣe ẹ̀ṣẹ̀ sà. ìfẹ́ kò ń ṣe ẹ̀ṣẹ̀ sà. kò yẹ kó jẹ́ṣẹ̀. kò yẹ kó jẹ́ṣẹ̀ sà. ìfẹ́ ò yẹ kó jẹ́ṣẹ̀. thank you. mo wá fi wákàtí ọ̀wọ̀ ìwòrò ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọkùnrin kí wọ́n ṣẹ́rí sà kí wọ́n fi ọ̀rọ̀ mi kọ́gbọ́n o ẹni tí yóò bá ti kọ̀ tí yóò fi kọ́gbọ́n like you said not quite. ẹ má sọ̀rọ̀ yín lọ ẹ má sọ̀rọ̀ yín lọ wọ́n á ṣẹ́tù yẹn ẹ má sọ̀rọ̀ yín. tí yóò fi kọ́gbọ́n tí ẹ máa bá ni gbogbo ohun tó sọ láti bẹ̀rẹ̀ dópin irọ́ ni. wow. yes sir irọ́ gidi ni irọ́ tó tinú rọ́ wá but kò sí time láti proof ẹ̀ but mo mọ̀ pé kóòtù máa proof ẹ̀ fún wa. so yẹ yín sir I only respect the word Oríyọmí àti nítorí Oríyọmí ń perform ní country ni mo respect ẹgbẹ́ tó kún kò lè mi lè fẹsẹ̀ mi lọ bẹ̀ tí wọ́n bá wá fún arrest nobody above the law ṣùgbọ́n orúkọ yẹn àti nǹkan tí orúkọ yẹn ń perform ní country ló gbé mi wá ẹni tó pè mí mo sọ fún mo ní nǹkan tó máa jẹ́ kí n wá nìyẹn nítorí tẹ̀yìn bá dúró lórí ààrẹ mo sọ pé kí everybody kí ẹ̀yin gan rẹ́kọ̀dù ẹ̀ lẹ̀ everybody pé fún wípé màálù sílé yẹn èmi ni màá pa I'm still maintaining my point statement get to the point of death sorry o mo sorry o so ti yẹ yín sìn and there is something English people call body language a máa ń èmi ò wo program kankan ẹni tí mo bá rí pé gbọ́n jù mí lọ ni mo máa ń wo program ẹ̀ which I choose you as one of the persons mo dẹ̀ máa ń kọ́ ọgbọ́n so mo sì tún sọ ọ̀rọ̀ yẹn wípé èmi ni màá pa kó má rò pé bóyá òun wẹ̀yìn òun òsùn bìkan inú ilé yẹn gan ni màá ti wá pa ẹni tó bá pààyàn síbi wọn á pa ni bẹ́ẹ̀ni ẹni tó mọ̀ pé tóun bá pààyàn wọn á pọ̀ òun tó dẹ̀ ṣe sẹ́ǹpọ̀ ó ní mission. ó ti rẹ́dì nìyẹn. ó mọ̀ṣálá o. bàbá bóòlù ọmọdé ò lè tó bá yẹn. yes sir ẹ ṣe sà. ẹ jẹ́ kí n mọ ìdí tí ó fi rí bẹ́yẹn lára yín. ìdíkọ́ tẹ́ ẹ fi sọ bẹ́yẹn ó ti ka yín lára ni. sà Alhaji Adékúnlé Oríyọmí. n tí màá ṣe ni mo sọ yẹn sà ìdí tẹ́ wá fẹ́ mọ̀ yẹn ẹni kó jáde kẹ́ni yẹn jáde tàbí kó pa fóònù mi ṣóyè yín sà àwọn ọmọ yòókù kí n tó dé láti prison I went to prison wow. in Saudi Arabia àwọn ọmọ tó kù ó ti lé wọn jáde ó ti chase wọn jáde nínú ilé ó wá ń lo ralé ẹni tí ó bá wa ralé Alhaji Waidi Òde tó ní wálé ìdòtẹ́ tó wà látẹ̀ndà mí ìmọ̀ nǹkan tí mo ṣe fún un right but ṣe rí ète obìnrin tó lóhun tí ó lò yẹn mi ti ẹ̀ mọ̀ pé ó lè construct irọ́ tuntun báyìí tí wọ́n bá sọ fún mi màá nírọ́ ni so gbogbo ohun tí ẹ̀yin tí ọmọ Nàìjíríà tí wọ́n bá ti kọ́gbọ́n sa ẹni tó bá pààyàn I'm still repeating that statement ṣebí wọ́n á pa ni bẹ́ẹ̀ni mo fẹ́ káwọn ọmọ wa di ọmọ òrukàn wà láìtàlá ìṣúná bíi láìláṣí ìlà wà mo fi gbogbo àjì tí mo ṣe búra mo fẹ́ kí àwọn mo ní nǹkan tí mo sọ nǹkan tí màá ṣe very soon ni mi ní ràn yẹn sí gan mi ní ràn yẹn sí o ẹ wo mi dáadáa kí gbogbo ọmọ Nàìjíríà wo gbogbo ẹni tẹ́ wà ń bí ẹ fi kọ́gbọ́n mi ní ràn yẹn sí o. fúnra yín lẹ́pa wọn. èmi Adékúnlé ni mo sọ bẹ́ẹ̀ bó bá wò kó pé rọ́ ni èyàn ò lè wá láti yẹn Èkìtì kó wá máa nílé wa wọn kì í yàn wá jẹ kó yàn wá jẹ gbé so ti yẹn sìn kí n má gba time yín so ti yẹn sìn ni mo ṣe sọ pé kí n lè repeat statement yẹn ni mo ṣe sọ wípé mi ò fẹ́ abẹ́ aṣọ o wọ́n mọ̀ wádìí tó pa. bàbá. yes sir Alhaji. tí kankan bá ṣe wọn lọ́la àwọn ò mú yín. I'm ready. ẹ ro tàwọn ọmọ yín. Alhaji mo ní ìgbà tóun ò ti ro tàwọn ọmọ ẹ mọ náà àwọn ọmọ tí mo bí di at 13 àwọn méjì tó ok ká ohun tí mo ṣe ni mi ò fẹ́ abẹ́ aṣọ ilé ọkọ kìíní kó pe bẹ́ńsìn kó proof nǹkan tí wọ́n bá máa dá lóhùn ọmọ tó kọ́ bí kò ní bàbá ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí táìmù tí kò sí sóyè yín sísà tí wọ́n bá pe Michael ọmọ ẹni first born rẹ̀ gbogbo conversation mi àti ẹ̀ tí wọ́n bá bi Michael ṣe Christian wípé Michael ta ló ní ilé tí ẹ̀ ń gbé mo rán Michael university náà ọmọ ẹni mi mọ ẹni tó su bàbá rẹ̀ máa ń pè mí ní aláàánú bàbá rẹ̀ wà ní ọjọ́ nbí so ti yé yín sìn mo fẹ́ gba nọ́mbà bàbá ẹ̀ mo pe ọ̀rẹ́ ẹ̀ tán jọ ń rìn this woman is a wicked woman ẹni tí kan bá ṣe lọ́la wọn á mú mi mo ní mo ready kan wọn á mú mi sà gbogbo yẹn ló ti tì mọ́lé wrongly
Oríyọmí ti fóun lé o Oríyọmí ilé tó Oríyọmí ti dáhùn láre ilé ó ti ẹnìkan mọ́lé recently tó ń pè ní Sunday yẹn ilé tó wù yìí ó ní mi ì mọye nǹkan tó claim ó sọ nínú ilé yẹn tí ó sì jẹ́ pé bàbá lọ tí ò bá ti jẹ́rọ́ kọ́lọ́ mọ́ gba àti sùn mi bọ̀ tó bá ti jẹ́rọ́ ni ẹni tó bá parọ́ mọ́ra wọn náà méjèèjì rádaràda ni ó fi lò gbẹ̀yìn ayé ètò kù mi even gan so ti yẹn sìn ẹrù ẹ̀ṣẹ̀ tí ó rù tí ó mọ̀ ó pọ̀ tí n bá rí èèyàn kí n tó lè ṣe láàánú kò dẹ̀ sí bóbìnrin ṣe lè fáìn tó tí n bá ti wò lẹ́ẹ̀kan báyìí màá mọ̀ wò bí ìgbà tó yẹ pé èèyàn fọwọ́ kan iná pé ṣé màá roko tí màá tún lọ roko sí nìyí. wọ́n sọ bíi pé àwọn làwọn rí jájẹ ńgbà yẹn pẹ̀lú iṣẹ́ oúnjẹ tí wọ́n ń ṣe. tí wọ́n bá bí gbogbo ṣe bí àwọn èèyàn ń gbọ́ wa báyìí tí wọ́n bá bí ọ̀pọ̀ èèyàn ní Saudi tẹ́ bá lè fún mi ní kí n pe èèyàn márùn-ún wọ́n á máa sọ fún yín sir you travel wide ṣé kí n fi passport mi hàn yín kẹ́ wo iye visa kẹ́ wo iye tó wà ń bẹ̀ kẹ́ wo iye ìlú tó wà ń bẹ̀ n tó bá rí kó sọ mo gbà ó so ti yẹ yín sìn ọmọ mi obìnrin tó ń wá bí yẹn sójà ló lọ́ọ́ fi gbé ọmọ yẹn ló lọ́ọ́ fi mú ọmọ yẹn kúrò ní ọkọ ẹ̀ torí pé ọmọ ra ilẹ̀ fún ìyá ẹ̀ bàbá ọmọ yẹn ti kú ń sìn torí kó tó bàbá ọmọ yẹn kú àríra torí pé ó ralẹ̀ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ oní tí ọba ti ralẹ̀ fọ́mọ ọ̀hún I'm saying the truth that is why I mention body language. sir mo fẹ́ bí ní nǹkan kan. yes sir. but pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn tá a bá ní ká wò ó irú táìmù yẹn ó ṣeé ṣe kẹ́ ẹ lówó lọ́wọ́ lóòótọ́ drug àti 419. yes kò ṣe kó ṣe ṣe kí n lówó lọ́wọ́ Alhaji Oríyọmí I have money which everybody knows that I have money. ṣé kò wá. container ni mo fi máa ń gbé ẹrù wálé tí màá gbé fún so ti yẹn sìn ṣé gbogbo tó ń ṣe yẹn gan ni ó mú mi decide láti ṣe tinú mi tí mo bá ṣe ṣe bí ẹni tó pààyàn sábà rò pé èèyàn bí kan tó ń sá lọ ni wọ́n máa wá káàkiri ẹ wọ́n tọ̀fẹ́ tó pààyàn tó dúró tì pọ́n lòún ṣe ń kọ́ wọ́n lè wá mi tí nǹkan bá ṣe wọ́n lè wá mi káàkiri torí màá dúró tì. ẹ ti ro health ti yín gangan. health tèmi gan tí òòrò yẹn ló máa jẹ́ kí n ṣe nǹkan yẹn. mo ní background information nípa health ti yín gan. I declared my health I have partial stroke twice tí mo gbé kanú ẹ lọ sí Alexandra gan tó títẹ̀ recent one tó mú mi ẹlẹ́ẹ̀kejì mo treat ní ọ̀nà yìí ẹ mú fóònù mi wá kí n fi bí mo ṣe rí ẹ̀yìn lọ sí tù ló mú mi lọ ta ibi tí mo ta yẹn tí bàbá yẹn kó tó lè rà tí ò bá investigate ẹ mú wá sorry o mo fẹ́ fi kíní kan hàn wọ́n briefly ẹ jọ tí bàbá yẹn ò bá investigate ládùúgbò ara wọn chief alẹ́sìn lọ́yẹ́ ni so ti yẹn sìn tí ò bá investigate ní àdúgbò kò ní ra nǹkan lọ́wọ́ mi and he knows I'm in the hospital so ti yẹn sìn so ó ti kú gbà. ó ti kú it's alright ẹ má worry bàbá ẹ má worry mo ń bọ̀ màmá ṣé kò wá ṣe pé àbí gbogbo nǹkan ẹni yẹn bóyá gbà ọdún wo lẹ lọ sẹ́wọ̀n sà. that is 2000 and mo dé ní 2007. fine mo lè lo 3 years. ẹ lo 3 years lẹ́wọ̀n sà ṣé kèsì pé gbà tẹ wà lẹ́wọ̀n yẹn lẹ ta ọ̀pọ̀lọpọ̀ tẹ ní case lẹ tọ ọ̀pọ̀lọpọ̀ nínú property yín tẹ fi ṣe case yẹn. ṣebí lé lòun wà ṣebí mi wà lọ́hùn ṣebí prison lọ́hùn lèmi wà. ẹ náà mò ń sọ pé bóyá ní òfin sí nǹkan kan mọ́. irọ́ mi eternity even nígbà tí wọ́n wà nílé ọ̀rọ̀ tí mò ń sọ mi ìfẹ́ kí ọmọ gba ara ìyá òbí lọ sí ọ nígbà tí wọ́n wà nílé tèmi wà lọ́hùn mo ní ẹni yẹn sì wà láyé tó máa ń wá supply wọn lóúnjẹ lórí káàdì tí wọ́n á lò sórí káàdì tí wọ́n fi ń fò ẹni yẹn sì wà láyé ó wà very close to ilé ọ̀dọ̀ mi yẹn so ti yẹn sìn so n tí máa ṣe Alhaji Oríyọmí ẹ̀yin lẹni lé yẹn pẹ̀lú ògo Ọlọ́run àti àtìlẹ́yìn Ànábì Muhammad Yínká ìwọ ló ní ilé. Adé ṣé wọ́n ló ra ilé Adé ó dẹ̀ ń búra lórí irọ́ Adé ó ra ilé dádì ẹ bẹ̀rù èkìtì o. kí ni nǹkan tó ṣe ilé nìkan lóní 27 years ṣé ilé yẹn lóní gbogbo bí mo tún bá bá ti ń lu Ìbàdàn yìí ó tún wà lọ́wọ́ mi bá mo ní ní Ọmí mo ní ní Ìdó mo ní ní ẹni mo ní ní Ìdó mo ní ní Ìlọrin ṣé wọ́n lè lọ́ọ́ rà fún mi. ilẹ̀ tí mo rà fún Ìlọrin kọ́. wọ́n tó rà fún mi kí ló tó rà fúnra ẹ kí ló tó rà fúnra ẹ tó bọ̀ lọ́ọ́ rà fún mi dádì kí ló tó rà fúnra ẹ gbogbo ẹ̀yẹ mo forúkọ mi tó ń lọ convince mi wípé kí n fi orúkọ ọmọ òun sí wípé torí pé kí ni ọmọ mi àwọn ọmọ tó kọ́ máa bà fà problem pẹ̀lú ẹ̀ ni mo ṣe forúkọ ọmọ ẹ̀ sí òun ló convince mi gbogbo orúkọ mi mo fi sílẹ̀ ilé mi gbogbo orúkọ mi láàrin gbogbo tí mo ní ìgbòkò dání mi kò lọ lọ́pọ̀ gbogbo mi kò dání wá bíbá gbogbo mi kò dání máa ń tọrọ ẹ̀yìn yẹn dádì máa yẹn sọ pé tọ́wọ́ pọ̀ wọ́n ìgbé kíní yìí pé fẹ́ẹ̀kì ìwé lọ́ọ́ fi kàwé fún un pọ́ọ̀lù ò níyà lọ́wọ́ wọn ò fi ìwé wà lọ́wọ́ mi ó wà lọ́dọ̀ lọ́ọ̀yà ìwé ọlọ fọ́ọ̀lù ìwé lọ́ọ́ fi kàwé fún àyẹn conversation àti máa yẹn wà ní rẹ́kọ̀dì tí mo wà ní fóònù mi dádì ẹ jẹ́ kí n pílẹ̀ fún yín sìn ó wà níbí báyìí ọkọ̀ ń pọ̀ nígbà tí o fi ń sọ̀kọ̀ mọ́ o bá fẹ́ pọ̀ fẹ́ gbà fúlọ́ mi kí ló fẹ́ gbà tí o bá pa mí fún kí ló fẹ́ pa mí fún ò lè rí mi pa ò lè rí mi pa wà á para ẹni òtítọ́ Ọlọ́run ẹni tó bá lóòótọ́ ẹni tó bá lórí òdodo. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bẹ̀rù obìnrin tó bá wà láti kété o. wò nísìn lórí òtítọ́ wò mí wò wọ́n tó ń fẹ́ sí èmi nípa lọ́wọ́ Ọlọ́run ẹ bá mi bèrè 27 years ọdún sábì tọ́nà tó ìyá tó wà lọ́wọ́ sábì ọ̀rí màá pọ̀ jọ́ ń bẹ̀ gbogbo ń tó ìṣe ọkọ òun ṣe fàájì òun ti wọ̀ kọ́ríṣiríṣi ìwúntẹ́ mi bá ní ti máa ṣe ṣé ọ̀nà ìpọ́njẹ́ kó wá fẹ́ bàdá mi ẹ̀dá kan ṣe olóòṣè dúrọ́gì tó
ò ṣe dúrọ́ọ̀gì rí ò ṣe dúrọ́ọ̀gì rí wọ́n introduce mi ti dúrọ́ọ̀gì mo kọ́ fáwọn kan wọ́n lè dá wọ́n shit mi bẹ̀ mo dẹ̀ gbowó mi padà ò ṣe dúrọ́ọ̀gì rí ayé jìbìtì ló ń lù ò ṣe sàwọn ọlọ́mọ̀sẹ̀ ló ṣe dúrọ́ọ̀gì ò ṣe dúrọ́ọ̀gì rí ò ṣe rí ìwọ ló pa. ìwọ tó ń ṣe informant tí gbogbo ayé mọ̀. mo dúpẹ́ mo ń ṣe informant mo dẹ̀ ń gbowó mo ń gba owó mo ń bá wọn sí ẹ̀ríṣẹ́ tó láwọn tó ń ṣe fraud ní Saudi gbogbo àwọn ọmọ iṣẹ́ tí mo ń ṣe yẹn mo ní ẹ̀kọ́ mo ní ID card tán tí mo fi gbà mí mo ní ìwé ìgbẹ́lu ìwọ gángan ni èmi gan mo tún bẹ ṣe mo ṣe lọ́nà tó fi ṣèwé èmi mo jẹ́ kó lọ́wọ́ kọ̀nà ṣèwé èmi mo jẹ́ kó rí ìwé gbà àwọn ẹgbẹ́ tó kù wọ́n lọ ní ìwé gbà. ẹ jọ sá jọ ṣe mi nìkan pé ẹnìkan tó mọ láìfọ àmìjèjì kí n lè gbé fóònù sọ́dọ̀ yín. ọ̀ya ẹ fẹ́ sọ̀rọ̀ màmá ẹ máa sọ̀rọ̀ ẹ tẹ́ ẹ pé o gbé ná. ẹni tí ó kọ́kọ́ ra mọ́tò fún mi tó ra mọ́tò fún ọmọ yẹn ní Saudi láti sọ pé mà àwọn náà mo ti pè wọ́n. wọ́n ti débi wọ́n wà lórí fóònù wọn ní kàn pé àwọn. ẹ tó ra mọ́tò fún. ó ra mọ́tò àkọ́kọ́ gùn ní Saudi tó rà. tó rà fún yín. bẹ́ẹ̀ ni Polo tí mo lọ gbowó lọ́wọ́ wọn tí mo lọ já owó yẹn lọ́wọ́ tó wá ní kí n fowó yẹn lẹ̀lẹ̀ àwọn náà wà. ẹ bọ kí nìyẹn ṣe ní í ṣe pẹ̀lú ilé. rárá sà wípé ọ̀rọ̀ ilé là ń sọ. títí ilé àwọn ọlọ́dẹ tí wọ́n gbowó lọ́mù láti gbàdá ti ra bẹ̀ tí mo wà tẹ́lẹ̀ mítìn àwọn nìyẹn. ti ilé ni mo fẹ́ gbọ́. àwọn lọ́ọ̀yà tí ìwé ilé yẹn wà lọ́wọ́ ẹ̀ tó lọ bá mi gbà lọ́wọ́ máa Alhaji Waheed yẹn ìyẹn náà wà ń bẹ̀. mo lè bá àwọn náà sọ̀rọ̀. ẹ jẹ́ n pe lọ́ọ̀yà yẹn. hello sir. hello sir. good ẹ ti wà pẹ̀lú wa sir. ẹ ti yá ta ló máa sọ̀rọ̀ yìí sir. hello. ló sọ̀rọ̀ ló bá ń sọ̀rọ̀. ló sọ̀rọ̀ ló sọ̀rọ̀. ní ara wọn kí lè korúkọ wọn. no story ẹ ṣe. láti ọ̀sẹ̀ bẹ̀lẹ̀. ṣé ẹ mọ bàbá yìí. sẹ́rí Alhaji. yes sir. mo ti kọ́ gbọ́ ní ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ fún wa lẹ́ẹ̀kan. fún ọ̀rọ̀ obìnrin tí ọba kúndùn obìnrin jù ibi tí rìsọ́ọ̀tì jáde sí ni. sẹ́rí ajándílítì òun ló ní ilé. ẹsùn kú omi rédíò yìí kìnìún yẹn hàn wọlé. ajándílítì òun ló ní ilé. tẹ́ ẹ bá béèrè láti amúgbẹ̀kún lọ́wọ́ chairman olúga amúgbẹ̀kún náà ìkéyìn ló sọ fún yín. irọ́ tí wọ́n yẹn pa ń bẹ̀yẹn ní ìsìn tó sọ pé àwọn lọ wọ̀ àwọn sùn kiri. nígbà tó lọ bẹ bàbá yẹn nínú ilé tí ó wà tó gbé pé wọ́n lé òun ní wọ́n ti fowó kún owó ilé tí bàbá yẹn jọ tó lọ lọ́wọ́ kó lọ́ máa gbé ibẹ̀. ìyàwó bàbá yẹn pè mí wípé bàbá ògbẹ̀bẹ̀ o ìyẹn ìyàwó tí bàbá wà lọ́dọ̀ ẹ̀ ní ìsìn ṣùgbọ́n mò ń gbọ́dọ̀ kí wọ́n yẹn pa ní ìsìn pé kinní kan ṣọ́ọ̀bù tó ń sọ yìí tó wà lára ilé yẹn yàtọ̀ sí ìtì alẹ́sìlọ́yẹ yẹn rà nǹkan kí alẹ́sìlọ́yẹ tó rà ó ti ń tẹ bọ́tìnì káàkiri ní ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ pé ó fẹ́ wádìí ẹni tó ní ilé kótókówó lé so ṣọ́ọ̀bù tó ń sọ yìí ó ti fi ṣọ́ọ̀bù yẹn rẹ́ǹtì fún onígáàsì kan nínú rẹ́ǹtì lórí tá à ń bẹ̀ báyìí o lẹ́ni tó ń parọ́ òsì fún yín nìyí o àwọn ọmọ tó kó mọ́ra láwọn ọmọ tó bí síbi kan tó kó mọ́ra ń bẹ̀ àti ọmọ ẹ̀ méjì yẹn bọ́ọ̀lù làwọn ẹ̀ ń náwó dìta ẹ̀ lẹ́ni o ní mírààsì ló ń tà níbẹ̀ tó ń parọ́ òsì náà báwọn ṣàwòrán gbére o ibẹ̀ ló ń gbé o ilé tó bá ń wù yẹ ó ti ti Sunday mọ́lé nítorí ẹ̀ tó gbé Sunday lọ sí kóòtù a ní kó lọ pléèdì Sunday jáde ká gbọ́ nǹkan tí Alhaji fẹ́ Alhaji sọ pé òun lòun rán Sunday ìṣẹ́ òun lòun ta nǹkan tí Sunday òun gbé ìyàwó dẹ̀ lọ kílèmù almost 2 million ló kílò so irọ́ gbáà lóbìnrin yẹn pa tẹ́ ẹ bá ti wọ̀ láti amúgbẹ̀kún bìbá yìí tí a bá sọ pé òun lọ lé ajá dílítì wọn fi débẹ̀ ẹ wo chairman tó wà nídùú tẹ́ ẹ bá pè é nísìnyí Alhaji yẹn gbé mọ́tò kan wọ ìlú yìí tẹ́tẹ́ chairman yẹn bẹ Alhaji ti kókó ta fóònù Alhaji ló wò ta mọ́tò yẹn nígbà tí wẹ́dà kan ń ṣe mọ́ wẹ́dà yẹn ti kú nìsín tó bá kù díẹ̀ ká dé odò ṣẹ́gẹ́lẹ́gẹ́lẹ́ tẹ́ bá débẹ̀ bèrè ìyàwó wẹ́dà yẹn sì wà ń bẹ̀ àbálùkù tó sì wà ń bẹ̀ so irọ́ ṣùgbọ́n wá pàjọ́ ń bẹ̀ yẹn ẹ̀ka ń dírísí lónìí lé o nǹkan ló ti lé o. ok sir ẹ ṣe sir. ó tún wọ́n sọ fún alẹ́sílẹ́yẹ pé 500,000 ẹ béèrè tẹ alẹ́sílẹ́yẹ tó bá kò lọ bá alẹ́sílẹ́yẹ kó fún 500,000. ok orúkọ ayé náà kan sí sir. no story. no story ẹ ti padà sọ story náà. ẹlẹ́rìí àkọ́kọ́ látọ̀dọ̀ bàbá onílé ẹlẹ́rìí bàbá lélẹ́yìí o ó kù sókù sà. kò lọ́ọ̀yà tó gbé nínú yẹn. ọ̀ya ẹ̀pẹ̀ tí náà. Mágàjí fóònù màmá ìdá wọn kúkú ẹnu. wọn lọ hùkùkù sórí ni. it's alright. Alhaji mo bọ ẹpẹ lẹ́yìn tí náà. ẹni tó tì mọ́ lé tó gbé lọ sí kóòtù yẹn lọ́ọ̀yà kan gbénú lé. ẹlẹ́dì tí màmá wọn làwọn èèyàn yóò gbé fóònù màmá mọ́ ẹpẹ lómi kó má jẹ́ tí wọn bá gbé wọn tún pẹ lómi sẹ́nìkan ni ẹlẹ́rìí wọn ni wọn náà méjèèjì tẹ́ pé ò gbé lọ́ọ̀yà náà ò gbé mọ́ ẹnìkan náà ò gbé mọ́. lọ́ọ̀yà ti bá bọ̀dá ọlá sọ̀rọ̀ lánàá bóyá ti wá sùn ó bá wọn sọ̀rọ̀ lánàá.
màmá ṣé kìí ṣe pé bàbá ṣé kìí ṣe pé torí pé ẹ sọ pé ẹ pa ọmọ àyìn ni ọ̀jẹ̀ wo gbé kọ̀. òun náà ni máa ń tí ẹ ra ìyẹn òun yẹn tó mú mi lọ òun ló mú mi lọ bá o. òun ló ń dààmú tó ń ṣe ogun tó ṣe tó yẹ ìta ó yẹ máa ra fi. ó ní máa gbá ọjà wáyà ó ní kọ́ gẹ́gẹ́ bí ìyàwó yẹn máa kọ́ tó jẹ mọ́mọ́ náà ó ní owó yẹn ó ní kọ́ tẹ̀wọ́n mílíọ̀nù sí máa yẹn ó wá ń gbọ́ àríwá ti gbẹ́kẹ̀ lọ rí chain bí ẹ̀ láti bá ń gbé máa yẹn. ẹ bá dáná ó ti gba owó yẹn lọ́wọ́ máa yẹn bó ti lọ́dọ̀ máa yẹn kò sí fún ẹ̀ fúra máa yẹn ni ó kàn ń dá yẹn pọ̀ máa yẹn ni ìyàwó ẹ̀ ni ó sẹ́ǹtì ta ló ń sọ̀rọ̀ yìí màmá. ẹni tí ó ra ẹ̀yìn tó mú mi lọ bá wípé kó fi 500 kún owó yẹn báwọn onídùn àwọn ẹ̀fọ́ ara wọn èmi mo á sọ máa yà padà pè mí níjọ́ kejì àárọ̀ ló ń sọ gbélé pẹ̀lú pé òun mọ kí n làwọn lóye kí n mọ ní ẹ má fún lóhùn ọmọ torí kéèsì ẹ̀ tí ì ra ilẹ̀ kéèsì wà lórí ilẹ̀ yẹn máa yẹn ló ń sọ̀rọ̀. gbogbo tí wọ́n sọ yìí náà ò tí ì tó ẹ̀rí fún yín màmá èmi tó wà náà. hello. ẹ káalẹ́ sà. Oríyọmí Hamzat lórúkọ mi sà. bàbá kẹ́pẹ́ fún wa sà. màmá ni wọ́n ní ẹ mọ̀ nípa alẹ́ ẹ̀ pé àwọn náà nílé wọn. wọ́n láwọn làwọn attend meeting landlord wọ́n ní àwọn làwọn nílé wọ́n ní ọmọ àwọn ta ló nílé màmá. ọmọ mi Káyọ̀dé ń rìn lójú. ṣé bàbá ó lè tẹ́ bàbá náà kọ́ fún náà. rárá bàbá kọ́ ló kọ́ fún mi. mo gbọ́ yín sà ní sà. bẹ́ẹ̀ gbọ́ tèmi bàbá. máa gbọ́ tí sà. ọ̀rọ̀ láàrin ọkùnrin àti obìnrin ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí. bẹ́ẹ̀ni. ní tèmi bá mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀bá kàn jẹ́ kémi ọ̀dọ̀ ra sọ. tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ sọ sà. ẹ ṣe mo dúpẹ́. láti bí ọdún mẹ́sàn-án sìn èmi lè ní gbọ́ owó àwọn ọlọ́dẹ àbí ọ̀rọ̀ mi ò yé yín ládùúgbò wa gbogbo ìgbà yẹn sì ní ìyá ilé ìṣe ó ń bẹ ní ọ̀dọ̀ yín ní nìkan ní máa san owó àbọ̀rọ̀ mi ò yé yín. ó yé wa sà. ọkọ wọn sì ní mo máa ń fisitọ ni ní àdúgbò ti wà. fisitọ bẹ́ẹ̀ ni wọn wá sípàdé ọlọ́dẹ wa níjọ́ kan rí. ní tèmi máa nù. bàbá tó jókòó yìí fisitọ ní ládùúgbò yìí. ẹ̀ẹ́dẹ́ni ṣe mọ̀ wọ́n ní o ẹ foríjì ní o. kò sí já bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n náà lẹ́sọ̀. torí wọn wá sípàdé tiwa rí àjọ jókòó rí nípa ọparí ní tí mo máa nù. ẹ ṣeun ẹ ṣeun. àmín àmín àmín. ọmọ ìdí wá ń wá o. ọya ẹ tún try lómi o. ọmọ ìdí wá ń wá o. ẹnìkan ní màmá ló nílé ẹnìkan ní bàbá ló nílé ẹnìkan ní físítọ̀ ní bàbá ládùúgbò àwọn pé màmá làwọn máa rí àwọn ò kì í rí bàbá so ó lè dún tàwa náà láni wọ́n máa pe kọ́ọ̀lù ẹjọ́ ó dúró jẹ báwa la ni wọ́n pè. another person hello sir hello ẹ káalẹ́ sir. ẹ káalẹ́. orúkọ yín sir. Ọlábọ̀dé Akíndé. màmá sẹ́ ẹ mẹ́ni yẹn wọ́n ti gbénu lé yẹn rí wọ́n ti gbénu lé yín rí tẹ́nàtì nu lé yẹn ni bàbá ẹ dákun yes sir kí ni ẹ bá a rí sọ̀rọ̀ yìí o. actually nígbà tí mi gbà lẹ́sẹ̀ ní ti bá ọ̀rọ̀ pa ẹ̀ alájí wà ní Saudi ń gbà ní àti àwọn ọmọ wọn ní. ṣé kò sọ̀rọ̀ lórí fóònù yìí ni ọwọ́ pa mbẹ́ ẹ tún pé ẹ tún pé. ẹ ní màmá ni pé bàbá wà ní Saudi ń gbà yẹn. bẹ́ẹ̀ni so nǹkan tó jẹjọ yé mi ní pé bàbá ni ó nílé. ta ló tí ó yẹ yín bẹ́ẹ̀. nítorí àwọn alájà gangan náà sọ bẹ́ẹ̀. wọ́n bẹ́ àwọn ló sọ bẹ́ẹ̀ nígbà kan tẹ̀ máa járe fífi fún mi torí ọmọ wọn ọkùnrin kan ní wọ́n ní káàtó máa sọ̀rọ̀ kí àwọn fẹ́ kí àwọn ìyàwó ìyókù kan máa bẹ́ báwọn làwọn fi lé bàbá bá fi rẹ́ tó rìsíìtì bẹ́ẹ̀ ẹ̀já fún mi orúkọ bàbá ló wà bẹ́ẹ̀. orúkọ bàbá ló wà mí rìsíìtì yẹn sà. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. ṣé Ìbàdàn lẹ́ ń gbé sà. ṣé Ìbàdàn lẹ́ sì ń gbé báyìí. bẹ́ẹ̀ni. ṣé mo lè rí kọ́pì. sà. mi ì fi Ìbàdàn báyìí ní Ìbàdàn náà. ṣé mo lè rí kọ́pì rìsíìtì yẹn àbẹ́ẹ̀ rí mọ́. tí mo lè ṣá. tẹ́kàn bá mi yà ẹ bá mi yà fọ́tò ẹ yà fọ́tò pẹ̀lú fóònù yín kẹ́ ẹ sẹ́ndì ẹ̀ sí mi. máa ṣe bẹ́ẹ̀ ni. ok ẹ ṣeun o. ó dùn mí o. tí wọ́n pe lọ́ọ̀yà lánàá ó bá Pọ̀dọ́lá sọ̀rọ̀ Pọ̀dọ́lá Oríyọmí bá wọn sọ̀rọ̀ lánàá. èwo lélẹ̀ bàbá orúkọ ta ló wà lórí dọ́kúmẹ̀ntì yẹn. Ibrahim Ali Mohammed. sẹ́yìn náà jẹ́ bẹ́ẹ̀ dọ́kúmẹ̀ntì ilé yẹn
Ibrahim. Káyọ̀dé orúkọ ọmọ mi ni. Kí ló tẹ dákọ. Mo rò pé béèrè pé orúkọ wo ni orúkọ mi. No, orúkọ tó wà lórí dọ́kúmẹ̀ntì ni mo béèrè. Ibrahim Káyọ̀dé ó ní Káyọ̀dé Ibrahim Mohammed. Kánilé. Ìyàwó wọn. Tó wà níbo. Ìyàwó yín mi kí ni ó sọ yóò ló ń lónìí. Wọ́n jíjọ sọ̀rọ̀ níjọ́ tó kó lọ sínú ilé yẹn. Àwọn ìyá àti ìyá yẹn jọ sọ̀rọ̀. Ẹni tó wá wí jọ sọ̀rọ̀. Kí lẹ jọ wí. ẹ̀rí ìyá yẹn ẹ̀rí eléyìí ò ní wọlé nítorí pé orogún ni wọ́n. Káyọ̀dé bá mi pè yèyé. Mama, you are at disadvantage nígbà tó dorí ọ̀rọ̀ ẹlẹ́rìí mi mọ́ tó fà á. Ẹgbẹ́rún sí máìkì. Bóyá ó ṣáàjì fóònù kan ó bá lọ́ọ̀yà ó bá Bọ̀dọ́lá sọ̀rọ̀ gbogbo ẹlẹ́rìí lọ tó ń kójọ yìí irọ́ ni gbogbo ẹ̀ dájì. Ilé ọ̀dọ̀ ta ni. Irọ́ ni gbogbo ohun tó ń kójọ dájì. Lọ́ọ̀yà bá ọlá Oríyọmí sọ̀ lánàá bí báyìí tó ní ojú tẹ bá pè wọ́n. Hello. Hello sir. Ẹ káàárọ̀ sà, orúkọ yín sà. Abdulganiu. Abdulganiu kíni. Abdulganiu Adéjẹ. Báwo lẹ ṣe jẹ́ sí bàbá. Jáde wa ni jáde wa gidi tí wọ́n lè dára sí wọ́n dára sí aládùúgbò gidi gan ni. Níbo làdúgbò níbo làdúgbò yín. Ọ̀sẹ̀ bẹ̀rẹ̀. Ṣé bẹ́ẹ̀ ni ilé yẹn náà wà. Ibẹ̀ ló wà gbà wọ́n ní àmọ́ wọn ibẹ̀ ló wù kí wọ́n jọ ni ẹni kan yọ kí gbogbo akájọ pàdé kájọ yọjú ẹni kí gbogbo aká pàdé kájọ yọjú ìwé ọmọ ó wù kí gbogbo wọn jọ ni gbogbo tó fi wù kó lé wa nìkan bí wọ́n ń yà nínú ilé yẹn ló máa pa mí ó wá ṣe àwọn fẹ́ẹ̀kì irọ́ jọ láti. Mo gbọ́ yín o. Irọ́ gbà ló wù kú jọ ìwọ àbáyé ó lè rọrùn wọ ó lè jẹ nǹkan bíi 2 weeks ago dájú èmi mo send 50,000 sí àbúrò ẹ kankan ló gbà ẹ kí n pe àbúrò ẹ. Mo gbọ́ yín ẹja gbọ́dọ̀ ni ẹja gbọ́dọ̀ yín sà àti gbọ́ yín báyìí sà àti gbọ́ yín. Mo gbọ́ yín mo gbọ́ yín. Kọ́ọ̀tì à ń gbọ́ yín. Kò kọ́ọ̀tì kí ni mo ń gbọ́ yín náà nẹ́tíwọ̀kì ni o. Yọ̀wọ́ mi pe nọ́mbà ní ṣáájú wá sí bíbá. Ẹ má pè wọ́n mọ́. Àbúrò ọmọ ìyá ẹ̀ ní mi mo kó 50,000 tó fi lọ tọ́jú ẹ̀ tó fi gbé lọ sí lọ tọ́jú ẹ̀ tó gba 50 lọ́ọ́ mi Káyọ̀dé ìwà àwí ẹ̀. Ìwọ àbáyìí dáàdi ẹ̀ jẹ́ ń pe àbúrò ẹ̀. Káyọ̀dé ọmọ yín tẹ́ fọ́jú ẹ̀ pẹ̀lú. Káyọ̀dé rè ìwọ ló bọ́ síta ó dẹ̀ dúró ń kọ́nà. Ẹ ní sùúrù. Ohun rẹ̀ dáàdi. Káyọ̀dé bọ́ bẹ́ẹ̀ mo kàn fẹ́ mọ̀ náà ni. Dáàdi lẹ́yìn ilé yìí ẹsẹ̀ tún nílé mi. Mo nílé mi tẹ́nìkan kan mọ̀ tí màá fi hàn sí. Àwọn náà mọ̀. Kò sẹ́ni tó mọ̀ even ìyàwó mi tó wà lọ́dọ̀ mi mọ̀. Wow. Dáàdi ẹ wò ìkànnì náà gbogbo property wọn ní irọ́ ló ń pa fún dáàdi. It's alright. Ìkànnì ẹni kókó tiẹ̀ jáde kò ní nǹkan kan is a fake man fraud man ni dáàdi ó ti bà tèmi jẹ́ jìnnà kí n tó ẹ̀sẹ̀ mọ̀ pé fraud ni ó ti bà tèmi jẹ́ $18,000 ó yà lọ́wọ́ mi kò fún mi ọtọ́ ní ọmọ tó wà láàrin wa àìmọ̀ iye owó tó ti gbà lọ́wọ́ mi bàbá tẹ̀ ń wò yìí tó mọ̀ á fi irọ́ mo dé Nàìjíríà hòtẹ́ẹ̀lì àǹsókè kò nílé kò lọ́nà kò ní kankan ló fẹ́ kú ló fẹ́ gbalẹ̀ lọ́wọ́ mi ó ní Ìlọrin ìwọ ló rà fún mi ẹ̀rọ mi níbo ló ti kí ló dé tó rà fúnra ẹ̀ dájú. It's alright. Bàbá ẹ fẹ́ fi hàn mí àbí. Mo fẹ́ fi hàn yín sá. Ok ẹ fi hàn mí sọ. ká kówó yẹn débi wa gbogbo wa. So ti kọ́ọ̀tì ni. Bàbá Yes sir. kí ni ẹ wá rò ó tẹ ìyàwó mélòó lẹ́ni kẹ́ tó fẹ́ wọn. Ó pọ̀ sá. Ó tó mélòó. Mẹ́fà. Ẹ ti bà ayé jẹ́. Mo gbà. You are telling the reality. Ṣé mi ò ní gbà nígbà tí mi náà lọ léwe ẹ̀ ń sọ̀rọ̀ mo ti sọ initial stage mo ní tí mo bá ti rẹ́ni tó gbọ́n jù mí lọ màá fún ní honorary màá comply pẹ̀lú ẹ̀ the program I had on this station pé ló jẹ́ kí n wá pé àfi tí a bá máa gbé mi by force tó bá jẹ́ lórí issue pé mo dẹ̀ ṣe ń sọ yìí mo lè sọ wájú Mákindé àti ẹgbẹ́ tó kún the IG sorry so ti yẹn sìn now ní tí mo rò ń gbà yẹn ní pé due to di iṣẹ́ tí mo ń ṣe mo dẹ̀ máa ń fi gbára ṣe ni inú mi á ṣe rí. Sẹ́ni ẹ ti pè padà. Ó ní mò ń wò pé bóyá mo fẹ́ fi lé mi hàn yín. Ẹ bá ti rí kẹ́kẹ́ mi. Bàbá ṣé mẹ́fẹ̀ẹ̀fà ló bímọ fún yín kẹ́ tó fáwọn. Ìkan ti kú ó kú àwọn márùn. Ẹ ṣé wọ́n bímọ fún yín. Fún mi. Ok màmá ẹ mú fóònù yín òun ló ń dùn yẹn. Bàbá Yes sir. ọmọ yín mélòó lẹ ti kọ́lé fún ṣáájú Káyọ̀dé kí lẹ rò débi pé ẹ wá forúkọ ọmọ tí wọ́n kọ́ ilé. Ẹni tó pè yìí ó sọ fún mi mo ní kó má wọrí pé kó fi mí sílẹ̀. Ṣé kọ́ọ̀lù yín wọ́n ní kí ni wọ́n ní ká ẹ pé àwọn kan àárí kọ́ọ̀lù wọn mo ń gbọ́ yín. Mo ní kó òdòjọ́
àrùn òdòjúsù mo ní mo ti train àwọn tó kù wípé òun ó kéré pé anything can happen pé kò ní jẹ́ pé inú ẹ̀rọ̀fọ̀ ló ti máa dìde pé lẹ́yìn á lè assist wọn fún school nítorí dìjà gan recently ni pé mo ní school wo lọ́mọ ẹ lọ ẹlẹ́hà àbẹ̀ alájà I don't know bí mo ní I agree lábẹ́ aṣọ láti ṣe o wípé láti pé kí wọ́n lọ tà pé tí wọ́n bá ti ta ilé yẹn pé màá fún yín nínú ẹ̀ wípé yòókù kò fi fọ́dà àwọn ọmọ yẹn fún education mo wá ń béèrè pé ọmọ yẹn á máa lọ sí Ṣakiri ní ẹ̀wọ̀n òun oògùn káàkiri fọ́mọ fún yahoo. Okay. mo ní wọn á kàn lu ọmọ yẹn ni mo ní mi ò fẹ́ ní mo fi agree ṣíṣe ìwé tí mo ṣe ìwé yẹn báyìí nígbà tí mo kọ agreement yẹn mo dẹ̀ pé ẹlẹ́ alájà yẹn mo ní alájà ni mo kárí pé mo ṣe now mo wá ń lọ mo wá mú ìwé yẹn mo wá mú. ẹ máa sọ̀rọ̀ yín lọ. hello mo ń gbọ́ yín a wà níwájú Oríyọmí adé ni o ẹ ń gbọ́ ó lóun lòún ra lé ó lóun lòún ra. sẹ́yìn náà fẹ́ bá a sọ̀rọ̀ ni. wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. ẹjọ́ wọn bá a sọ fún wọn mọ̀ báyìí nìkan sọ tí wọ́n bá ti kọ́ tiẹ̀ báyìí láti mọ̀ pẹ̀lú báyìí nù ẹ fẹ́ kú àbí. hello. alájì ẹ kálẹ́ o. ẹ kálẹ́ mà. bàbá mi dáadáa ẹ̀ ní ṣiṣẹ́ o. àmì o. ọkàn yẹn túbọ̀ máa balẹ̀ iléeṣẹ́ yẹn máa gbòòrò bàbá mi. àmì. ara àwọn fáàsì yín ni mí o. yes ma. ìlú wo la ti ń pè é mà. mo ń pè ní Ìbàdàn ni mo wà. bó o nílé ìṣe jẹ́sẹ̀ mọ̀ ń pa ẹ̀. ṣe rí ẹ̀gbọ́n adé Àjàngídì mo mọ̀ wọ́n mo dẹ̀ mọ̀ ìyá yìí ìyẹn Yínká alájà Yínká ọ̀rẹ́ ni wá ọmọ Èkìtì kan náà jìjọ ni wá níwájú Ọlọ́run àti èèyàn tá a gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́ torí tábà ṣòótọ́ àákú tábà dẹ̀ parọ́ àákú ṣùgbọ́n ọjọ́ ìgbéde àlìkìyámọ̀ ní kéèyàn máa rò. ṣe rí ìgbà tí ọ̀rọ̀ ìjà ilé yẹn ṣẹlẹ̀ nígbàrà tó ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo kọ̀ gé kúrú ni aláàjì. ìyá yìí pè mí ìwà mo ti mọ ẹ̀gbọ́n adé Àjàngídì kí tó mọ ìyàwó ẹ̀ Saudi lèmi ìyàwó ẹ̀ ti pàdé nígbà náà lọ́hùn kó tó di pé ó fẹ́ èmi ti wà ní Nàìjíríà. ìgbà tí ìjà yẹn wá ṣẹlẹ̀ ìyàwó wá pè mí ìyá mi máa bọ̀ nǹkan báyìí ìgbà tí màá débẹ̀ ìdíwé tí mo fi rí ìdá mo wá ní ibi iṣẹ́ ń jà sí wà ní láti yẹra kúrò níbẹ̀. mo nítorí ẹ̀gbọ́n máa ń bínú mo ló máa ń bínú gan mo ní ṣùgbọ́n wà á kúrò ní ibí inú wa fi rọ̀ ó ṣàròjọ́ fún mi wọ́n ṣe wá gbé tẹlifíṣàn nílé wọ́n ṣe gbogbo ẹ̀ ó ṣàrò gbogbo ẹjọ́ yẹn fún mi mo ní wàá ṣàkúrò bẹ́ẹ̀ mi ṣe wá fún owó nìyẹn nígbà tí ò síbi tá a fún ọmọ sí mo wá ní kó lọ gba ilé ó kọ́kọ́ wá sí ọ̀dọ̀ mi mo ní mi nílé gbà ẹ́ sínú ilé mọ́ mo nítorí wípé ẹ̀gbọ́n. ẹ tó ta lé fún mi o ṣe. ẹ kí wọn mọ̀tò sá lọ bí sẹ́kàn o. ẹ má sá lọ Aláàjì Oríyọmí lélẹ́yìí. wọ́n lè. mo gbọ́ yín sà. mo wá ní mi nílé gbà ẹ́ sínú ilé torí ẹ̀gbọ́n lé o mo lé ẹ̀gbọ́n lé mi nílé gbà ẹ́ sínú ilé but gba owó yìí torí àwọn ọmọ yìí tó ń kó káàkiri ló kó lọ fi gba ilé kẹ máa gbébẹ̀ gbígbà kínú wọn á rọ̀. mo bọ̀. mo ti bẹ ìkíní ṣe ń gbọ́kà mo ti bẹ ìkíní mo ti bẹ ìkejì mo ní kán ní sùúrù wọ́n ní alájà ta ló ní ilé yìí gangan kó bá mi sọ̀rọ̀ ọmọ ìyá ẹni mi kó bá mi sọ̀rọ̀ ta ló ní ilé yìí ó lóun ra ilé yẹn ó lóun fi orúkọ àwọn ọmọ òun sí ilé yẹn ṣó ti yẹ yín báyìí sí mo wá ní tó bá sọ̀rọ̀ ilé ìbá ti máa fàjà ẹ lọ ta ilé yẹn kẹyìn méjèèjì kẹ mọ bẹ́ẹ̀ ṣe ṣẹ́jú ara yìí. dábàá tẹ tọ́pọ̀ fúláàsì mi máa bí ẹ padà. ó ti yá báyìí ẹ bá a dá sí sà. ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́sà. ẹ lẹ́sà. yes sir. story mi. èmi ní Alhaji Òdèrè tóbìnrin yẹn sọ ní oní tí wọ́n ní mo ní òtẹ́. a wà pẹ̀lú yín sà. èmi ń bọ̀dẹ̀ ta lẹ́yìn fún wọn. ok. dárí Alhaji Oríyọmí mo bá sọ̀rọ̀ ẹ̀ sà. directly Oríyọmí ni. gbogbo ayé ẹ fi ìdìbò yẹn kọ́gbọ́n o ẹ fi ti ẹ̀kọ́ gbọ́ gbogbo àwọn tájọ́ ọkùnrin tájọ́ ọ̀dọ́ láti di arúgbó báyìí orí ló mú o obìnrin ló fi ìjọba ayé ìbàjẹ́ àjọ wà sọ́ọ́dí tó èmi mo ta lẹ́yìn fún ẹ pé wọ́n lọ fún àgbìmẹ́ntì lẹ́yìn wa èmi gẹ́gẹ́ ni mo ta lẹ́yìn fún. ta lẹ ta fún àwọn méjèèjì. olólówó yìí máa ti obìnrin ni o wọ́n ti wá ẹni pọ̀ nílé kan bìkan kò ní gẹ́gẹ́ bìkan kan olórí ibú ni bí wọ́n ní máa pààkì kò ní nǹkan kan obìnrin yẹn gba ayé ẹ̀jẹ̀ pátápátá ni olóníire rẹ o èmi máa ta lẹ́yìn fún ẹ gangan ẹgbẹ́ wọn lọ kábínẹ̀tì wa Alhaji Waheed Amao Lawal lè máa bá bẹ̀. ẹ dúró Alhaji Waheed Amao Lawal adé ni mo ta fún. transfaro SGD. mo ti lóko yìí Alhaji Waheed Amao Lawal. Amao Lawal. ṣé àwọn lè sọ pé. òun ló sọ pé kí n máa mú àríwá sí Nàìjíríà. ẹni sùúrù ṣé ẹ̀yin ni wọ́n sọ pé ẹ forúkọ ara yín ra ilé yẹn
ẹ tún wá ṣẹ̀ṣẹ̀ tún tà fáwọn ṣé bẹ́ẹ̀ ni. èmi ló ń sọ èmi fẹ́ kọ́ọ̀tù owó fẹ́ sọ lórí fóònù yìí o. ṣé bẹ́ẹ̀ ni ṣé ẹ fowó màmá ìralé ẹ tún wá tún tà fún wọn. rárá o èmi tàfádé ni o. Bọ́ládé ṣáde ló kówó fún ẹ èmi mọ abẹ tó fi ní kí n ra màálù fún ẹ. dáná nígbà yẹn ẹ ló sà. mo ń gbọ́ ìsà. bá a ṣe èmi gan kò lè ra lé yẹn. bàbá ṣé ẹ. nígbà tí obìnrin ni kéde lẹ́yìn ilé ọ̀pọ̀ sí i tómi kan fẹ́ máa tọwọ́ bá kiri wọn ní kí n sọ òdodo ọ̀rọ̀ lọ. Mr. ìtọ́jọ́bìnrin yẹn èmi máa ń wo ètò yín dáadáa mo máa ń bá ètò yín lọ nínú fáàsì yín lèmi gbogbo tí obìnrin yẹn sọ lórí ìkíní lẹ́ẹ̀kan fún ẹ̀mú gbọ́ ajé ló lélẹ̀ rẹ o. bàbá ọlọ́run ló mú un. bàbá wọ́n ní tẹ́lẹ̀ iṣẹ́ kan náà lẹ́yìn àti bàbá ìjọ ń ṣe ṣé lóòótọ́ ni. ibi tó bá ti bá mi ń bẹ̀rẹ̀ iṣẹ́ tí lòun ṣe ìbọn ló ti bá mi rí. ibi tí gbogbo yẹn wá lù sáwọ́dì. alájì sẹ́sà sá. mo ti bá sùn. ọlọ́run ó mú gbogbo yín sẹ́. ibi tó bá ti bá mi rí. ó tún ilé yẹn tà fún mi èmi mo sanwó lọ́ọ̀yà yẹn ó máa dé bíbà yìí lọ́ọ̀yà yẹn máa dé bíbà yìí. hello. n tó ń sọ nípa àtẹ̀mí yẹn mo lè pè lẹ́jọ́. bàbá ilé yìí gangan ẹ̀yin lẹ́kọ́ ni àbẹ́ rà á. rárá ọdún náà rà ni o. màmá yìí wọ́n làwọn làwọn kó owó fún yín pé bẹ́ẹ̀ ṣe pàrọ̀ kó owó fún yín ẹ wá tún tà fáwọn. owó fẹ́ mi o ṣé màrí lẹ́yìn adé ni. Jésù ó ní ìgbọ́dọ̀ máa wá sí Nàìjíríà ó gba owó lọ́wọ́ mi dájú wọ́n kú pé wọ́n wú gbogbo sórí jọ ni. wọ́n ní ó ní kí n má mú wá sí Nàìjíríà. ẹ lọ sà. nígbà tó wá gba owó lọ́wọ́ máa. alájì. sá. mo fi ọlọ́run búra pé mi ò kí n bá adé sọ̀rọ̀ o ká pè bóyá ṣùgbọ́n mo kàn ṣe kọ́ lọ́ọ̀ ni mi ò ń bá sọ̀rọ̀ lọ́pẹ́ ọjọ́ iwájú rẹ̀ ó ti bàjẹ́ mi ò ń bá sọ̀rọ̀ o. láti pé kí nígbà yóò máa ń sọ̀tì mi kó máa ń sọ̀tì mi o èmi ò sọ lórí kúkú tí wọ́n jọ láre káàkiri o. èmi mo fún 200 mo gbà adélu kó wọn fìtẹ ó yìí fún 50,000 ló wá bínú níjọ yẹn máa yìí irọ́ lọ́jọ́ ń padà jù lọ́ọ̀yà yẹn ló bá mi gbà wíyẹn kò kówó yẹn kalẹ̀ lọ́ọ̀yà ló gbà lọ́wọ́ mi ló bá mi gbà lọ́wọ́ ẹ̀ ó dọ́bù owó yẹn fún mi ní. àwọn náà ni. ó dọ́bù owó yẹn fún mi ní. òun dẹ̀ ló kàn fi sí ó ní kí n forúkọ ọmọ mi sí ó ní ìjà ó nítorí ọjọ́ iwájú àwọn ọmọ yẹn àwọn tí mo bí wọ́n máa fa wàhálà pẹ̀lú àwọn ọmọ yẹn ó ní kí n rà lórúkọ ọmọ ṣé mo lè sọ̀rọ̀ mo lè gbà sílẹ̀ mi. ṣé ní ọjọ́ ṣẹ́rí tí ẹ̀dá bá dájọ́ ọlọ́run tún dá bẹ́ẹ̀ ni. nǹkan tó jẹ́ kí n wá ni mo rí adẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣẹ́rí ẹ̀ mọ̀ pé pèdè kan ẹ ní tí kankan bá ṣe ń wó mu mo rẹ́dì kí wọ́n mú mi so ti yẹ yín sìn nítorí òótọ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ fara hàn adẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o tó bá jẹ́ wípé mo lówó lọ́wọ́ ni sẹ́kù ní mi ò ní kankan táyé èlò ni lọ́dà àfẹ́ gbà lọ́wọ́ mi lórí ilé mi tó wà gbàgàdà. irọ́ ló ń padà yẹn ní kókó wé irọ́ ti pọ̀ jù bó ṣe gbọ́ kọ́wọ́n nílé gbàgàdà nílé gbà tó fẹ́fẹ́ mi nìyẹn kò ní nǹkan kan irọ́ ló ń pa eléyìí ló ń sọ pé ó máa fún mi ní bọ́ǹsì nígbà tá a dúró síta lẹ́yìn kan méjì lè máa jẹ́ ọmọ ẹ̀kọ́ o àwọn tó ń jẹ́ lu jìbìtì káàkiri ni o fraud wọn ń ta ní onílé láì rí ìwé gbogbo iṣẹ́ tó ń ṣe nìyẹn ìwọ gbogbo iṣẹ́ tó ń ṣe nìyẹn dádì gbogbo iṣẹ́ fraud tó ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ṣe jókòó yìí wọ́n lè ta bíbá láì níwèé ẹ̀ṣẹ̀ tí mo ṣe níbi tó gbọ́dọ̀ ibi tó tà yẹn kò sí ìwé ọwọ́ lọ́yà tí ìwé wà bọ́dọ́lá Alhaji Oríyọmí bọ́dọ́lá dà. ẹ̀yin jẹ́ máa ẹ fi ọ̀rọ̀ kọ́gbọ́n ẹni aláàtà ló sọ èmi àti ẹni yẹn tó bá jẹ́ pé a bá ti jọ sọ̀rọ̀. ṣé bí yẹn ló ní kí n má mú wá sí Nàìjíríà mo mú ẹdí òde sọ́kọ́ ní olóòtú ọmọ ìṣògùn yàtọ̀ sí ti yín èmi mo ra plasma fún máa yẹn máa gbẹ fún. sẹ́rí Ọlọ́run á mú gbogbo yín. tó bá dì sáfù kọ́ lọ́mú wa lọ́wọ́ á mú wa. Ọlọ́run á mú yín ó tẹ̀ tí mú ẹ báyìí ó tẹ̀ tí mú ẹ báyìí. dáàbì ní Adékúnlé ṣé lélẹ̀ tó mú mi tó sọ́ọ́rì ẹ má bínú o. ó ti mú ẹ ṣọ́kọ̀ ti mú ẹ níjọ́ tó gbowó yẹn kí ló ṣẹlẹ̀ sí ẹ dádì nígbà tára lé yẹn tán ó wá káwọn aláfa kan wá ó ní kó wọn pe máa kan ní abọ ẹsẹ̀ lánàá tàbí nǹkan wọn wá rí oògùn mọ́nú lé yẹn wọn wá sọ pé ẹnikẹ́ni bá fọ́ ọmọ ìṣe ogun wípé ilẹ̀ á mú níjọ́ tó gbowó lé yẹn títò rẹ̀ láǹsí ohun kò lè ṣú kò lè yàgbẹ́ páìpù tó fi ń tọ̀ ilẹ̀ ti mú ẹ̀ ó ṣe pẹ̀rẹ̀ ní wàláì tàlà àdàbí jàjọ ògùnládé ẹlẹ́dàá mi á mú ẹjù báyìí lọ láàrin 40 days àṣìṣe àti gbèsè kí ni. lọ́lọ́wọ́ fi jọ́jì mi àti ẹ̀ Michael rẹ̀ mi lọ́lọ́wọ́ fi jọ́jì mi àti ẹ̀ àkọ́bí mi síbòmí ọmọ rẹ̀ ló fọ́ mi lórí ń bí o ṣe rí tó ń gbogbo tó ń wí. nígbà tó fẹ́ ọmọ ládàá torí olóko òru là láàmú tó ń fẹ́ ọmọ ládàá ọ̀rẹ́ mi kan ló béèrè owó lọ́wọ́ mi tí mi ò fún èmi àti Wádìí Alhaji Wádìí lónìí
Wọ́lídì ẹ ń bọ́ ló ti lówó sáré kọ́ owó iṣẹ́ ṣí àtọ̀ fún kọ́ ló fi wàrà lé ló fi wàrà hòtẹ́ẹ̀lì lẹ̀ ṣebí ṣí àtọ̀ fún ni ó fún ní iṣẹ́ jìbìtì ṣebí ẹnìkan fún wa ní nọ́mbà nínú àwọn tó ń jẹun lọ́dọ̀ mi mo dẹ̀ gba ṣí àtẹ̀mí ìyẹn náà gba títí ẹ̀. èmi ò bẹ́ẹ̀ lu jìbìtì mi ò bẹ́ẹ̀ lu ẹ̀yin millennials oníjìbìtì ni ẹ wọ́n ní onírọ̀ ni ẹ ọkùnrin ẹ̀ kọ́ gbọ́ lára rẹ mi ò ní mo ní. alo onílé rajà onílé kìíní kan dájì kó irọ́ tó fi mú yàn ni kò ní nǹkan kan property obìnrin ló ń jókòó tì ó jókòó tì mí lọ́rọ̀ ó náwó ó bá mi kan lẹ̀ ní 27 years 27 years mi Saudi. orí Alhaji ẹnìkan fẹ́ bá yín sọ̀rọ̀. gbogbo wọn ìlọdẹ sọ̀rọ̀ amọka o lọdẹ sọ̀rọ̀ amọka. Alhaji Basoka gbogbo wọn ni wọ́n mọ̀ yín. Alhaji Basoka ẹ kálẹ́ o. ẹ mọ̀ kálẹ̀. Yes sir. ẹ̀gbọ́n ni mo jẹ́ fún adé yẹn Alhaji tó ta lẹ́kọ̀ọ́ náà ẹ̀gbọ́n mo jẹ́ fún un èmi ni mo pe Alhaji yẹn pé dáṣẹ́ tó tiẹ̀ ń tẹ lọ́wọ́ yìí náà torí pé àwọn ọmọ Genesis gbogbo bọ́lọ̀ wọ́n ti rí àkùrí mẹ́mbà ní 2012 mo wà ní ilé àwọn obìnrin àtọkùnrin ní Saudi Arabia mo lọ àjì kan obìnrin yẹn ti gbàgbé tó sọ fún mi ó ti gbàgbé advice mo fún wọn ẹ wá ṣe nǹkan sílé gbogbo ayé tẹ̀ live ní Saudi ìsàyè téèyàn máa gbé lọ títí ilé oní lift ní gbé wọn lọ yàrá wọn àwọn méjèèjì ẹbí léèrè 2012 mo Alhaji nígbà yẹn dẹ̀ rálé yẹn Alhaji sọ fún mi pé ilé o onílé òun ló ń tà fún adé lọ́kìtẹ́ bákẹ́jọ́rí yẹn ti máa gbé fọ́tò mi sí arúgbó kọ́ kì í sarúgbó mójú lọ sẹ́rí ẹgbẹ́ yẹn bá ti ń sọ fún me and my wife ìyẹn di wọn lélẹ́yìn o obìnrin yẹn ó nígbà tí tọkọ dé Nàìjíríà mi ló pè ìmẹ́ tó ń bá fa wàhálà adé òsèlè adéwálé kó pè mí láti Saudi ọwà police gbà yẹn ní Ẹlẹ́yẹlé police station èmi ni mo pè é bẹ̀ gbogbo tí wàá di ọ̀rọ̀ ilé tí wọ́n àǹfà àti ẹ̀fẹ́ báyé àwọn ọlọ́mọ méjèèjì àti fúnra wọn jẹ́ ẹbí obìnrin yẹn lè sọ̀rọ̀ tí ẹ tó wá lé wọn ní Saudi Arabia. ṣé ẹ rántí ẹni wọn rà àwọn yìí dáadáa. tí o ń gbàgbọ́ wọn fún mi báyìí ebí ọ̀ máa pè mí yóò fi di wàhálà àbúrò mi la dé. dadi ẹ má bínú pé bóyá mi ò pè yín fóònù tí mò ń lò ń gbà yẹn òun ló gbà lọ́wọ́ mi kò sí nọ́mbà yín kan lọ́wọ́ mi wọ́n dadi mi ò dẹ̀ rí ẹnì kankan gba àwọn ẹbí ẹ̀ conversation wọn mi báyìí tí mò ń sọ fún wọn tí wọ́n ń sọ pé tò kí n ṣe sùúrù mo fi Ọlọ́run bá ṣẹ̀rí bàbá èmi mo kọ́ kalẹ̀ tí wàá di àyájọ́ sọ fún pé wàá di fún ní jìbìtì ni wọ́n máa gbá mi Nàìjíríà ìgbà tá a dé Nàìjíríà ó ní kí n pè é ó ní kí wọ́n kóhun tẹ̀lé mi ìgbà tá a dé ilé ọ̀dọ̀ ẹ̀ máa yẹn bínú nígbà tí wọ́n lè fẹ́ ṣe kú ìyá àbí kú bàbá ẹ̀ èmi ló pè kí n ra màálù fóun mo wá lọ bá 200,000 báyìí adéǹkì fún ní 50,000. bẹ́ẹ̀ ni kò lè sẹ́ni tó wá sáré náà ọmọ Ìbàdàn tí mi kì í wẹ́kọ̀mù tí mi kì í ṣe dáadáa fún wọn kò sẹ́ni tí mi ṣe dáadáa fún àwọn Ìbàdàn tó wá síbẹ̀. bẹ́ẹ̀ ni sá ta ló bí ọmọ káwọn yẹn fún. ẹni tí mo bí fún ajé ajangiri nǹkan lọ ṣe DNA test àkọ́kọ́ tí mo kọ́ bí ó kú ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún adé yìí ni wọn pé méjì DNA test ètò ọmọ yẹn dúró wípé àfi tó bá ṣe DNA test òun kóhun tó lè forgive ẹ̀ adé gbọ́dọ̀ ṣe náà ni àdàbí láti jọ́ tí mo ti fẹ́ tí ọkùnrin mi bá gorí mi adé ó ní ilẹ̀ tí máa wọ̀ sílẹ̀ tọkùnrin bá gorí mi ilẹ̀ kò mú mi kí n má lọ́dún ìjà ṣùgbọ́n tọkùnrin bá gorí mi adé Ọlọ́run á fi ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run á mú ẹ. mo rẹ létí nǹkan kan tó gbà tọ́lọ̀ ṣẹlẹ̀ tọkọ ẹ wà prison èmi ló pè láti prison pé nǹkan báyìí fẹlẹ̀ sí ẹ o nípa alẹ́ tí ọlọ́dẹ̀ yìí mi àgbàlagbà ní mi nípa alẹ́ tó sọ fún yín pé Alhaji Wáídì rí ta fún ní àpáta ẹ dàpẹ́ lọ́ba ń bá yà ẹ̀ ọmọ tó bẹ̀rẹ̀ lẹ́yìn àmọ́ pé ẹ mo ní bàbá ẹ ló pè mí láti. kò bá mi ẹ pè mí lórí ọ̀rọ̀ lé ọ̀rọ̀ lọ́ọ̀yà Bọ̀dé kókó ogbó nǹkan ló létà lẹ pè mí fún ẹ pè mí àtẹ̀sọ lórí ọ̀rọ̀ lé. láìdí àwọn àgbọ̀ sórí àwọn ọmọ yìí ẹ má bàa yé wọn jẹ́ o. èmi ò bá yé wọn jẹ́. àlọ́ mọ àwọn ọmọ yìí gbogbo ọkùnrin bá ti máa kọ́ ọmọ fún mi bí ayé wọn ṣe rí nìyẹn. obìnrin wọn mojú ọwọ́ ní káyọ̀dé ọmọ yẹn wà máa testify níbẹ̀ yẹn ṣé lórí odò ẹ̀ ti gbàgbé ọjọ́ iwájú ọmọ ẹ̀ wọ́n lè fẹ́ gbé yàn wọ́n lè fẹ́ sùsè wọ́n kà kàmpé pé ẹ̀ ti yàrá ìjọba rẹ̀ jà sí. nígbà tí bàbá ẹ̀ sọ pé ọmọ àlè ni tó ní ọmọ àlè pọ̀ nǹkan lòun ní ọmọdé ní àwọn ọ̀lẹ́dẹ̀ ṣe DNA test. ṣé kankan kọ́ ló nínú ẹ̀yin méjèèjì ìwé ọwọ́ mi sọ pé Tajudeen Alabi Káyọ̀dé ló ní òun ló jẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ gbalé lọ́wọ́ ẹ̀yin méjèèjì tẹ́ ìpara yín ebó ló nílé rẹ̀. ó sáà ti grow enough báyìí. sá ó sáà ti grow enough. ó sáà ti dàgbà. ẹ ti tàdá ìjì níbẹ̀ ìdájì tó kú ẹyan dẹ̀ fáwọn ọlọ́mọ. torí bá a kúrò bí àṣìṣe bẹ̀rẹ̀ ni. bó o pa mí Ọlọ́run á mú ẹsẹ̀ kò tó rí mi pa ṣebí ọmọ tí ẹ̀sọ́ pọ̀ máa ń yún mi bọ̀ eléyìí sọ níbẹ̀ ta dúró sí ìtàsí ó ní ìbọn méjì ló máa jẹ wo mò ń lọ report ẹ̀ lọ àti station. ó bá ń bẹ̀. ok. sir lọ́ọ̀yà lẹni tó gbogbo lè rán sáda oró. lọ́ọ̀yà ni he was living in that house nítorí ẹ̀yin èèyàn
kẹ́kẹ́ bí ẹni tó sọ̀rọ̀ pé ẹ fi mi kọ́gbọ́n o ó ní òun ló jí storage lọ́ọ̀yà yẹn dẹ̀ mọ ibi tọ́ mẹ́ta àwọn nǹkan tó kó nu lé yẹn sí kó ló ti ta. Ọlọ́run adé ó lè rọrùn ó bí gbogbo ọmọ òòrọ̀ ọmọ kan yọjú sí ẹ àwọn ọmọ mi nìkan lórí adé ọmọ aráàlú kú ni pẹ̀lú tó ń dánwò fún mi torí mi ìfẹ́ rẹ̀ mo dúró tì ẹ́ mo dúró tì adé mo sọ ẹ́ dèèyàn ní Saudi ta ló mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ta ló mọ̀ ẹ́ ta ló mọ̀ ẹ́ ta ló mọ̀ ẹ́. ó sọ mí déyìn. mo sọ ẹ́ dèèyàn òwò sọ mi òwò mú mi nílùú Ìbàdàn ó ní pé kinní kan Ọlọ́run á mú ẹ. káyọ̀ kọ́rẹ́sì ló play ńjọ́ kọ́mọ Káyọ̀dé ṣé mo lémi mo pè èmi ń parọ́ ṣé mo lémi mo pè ṣé wọn ló pè bó wá ṣe àjìlá náà pè ní pé kó wá kọrin. ṣé sáàtúmẹ̀ tí wàá kọrin. bẹ́ẹ̀ ó wá ṣe àjì first àjì tí táyé wá ṣe òun ni. Táyé Kọ́rẹ́nsì o. Táyé Kọ́rẹ́nsì ló wá kọrin fún wa. àpẹ́sìn àbọ̀ ọ̀nàrẹ́bù. ibo tàbí wàá lùlù mú Táyé Kọ́rẹ́nsì mẹ́. fúnra náà ni. kókó bad boys àti keyboard. ní Saudi kí n tiẹ̀ rí wa kí n wò bọ́ọ̀ náà ṣe rí ngbà náà. gbogbo wa ni throwback wa ó wà appealing ọlọ́sàánú wa. Saudi náà rẹ̀ ṣe pàtí tó dùn tó báyìí. bàbá ẹ jẹ ayé. ayé ló ń fowó jẹ. ayé ni. nígbà mo ní ẹ̀jẹ̀ ayé ẹ̀ tí ẹ̀ dá mi lóhùn ọtí wọn lè wà ń dáhùn. ẹ wo bí. ẹjọ́ ń jẹ ayé náà nígbà náà. bẹ́ẹ̀ni kò rántí pé òun ò kọ̀lé kò rántí nǹkan kan. ẹjọ́ ń jẹ ayé náà. màmá dàndì ń rí wọn. ìgbò wa kó lé lórí ojú fọ́tò jáde. ẹyin dàndì. ìgbò wa kó lé ní èmi dà. ẹ bẹ̀rẹ̀ ayé mi. correct statement yẹ tábà síbi tó bá sọ fún mi títí pé mo wá kó lé. èmi náà mo ṣe. o ló fi kúrò mbẹ. tábà kúrò. ìwọ kọ́ bá kó fọ́tò inú ilé sọ́wọ́ ló wà. ṣebí gbàtò lé mi kó lè wá kó fọ́tò. ó ranù lọ. pé bàbá jọ. ó ranù lọ bàbá tani. ìwọ tó yẹ pé àwọn bàbá àwọn tó bímọ fún. Ọlọ́run ti lọ́lọ́run mú gbogbo yín ṣínà tó rò pé bóyá kìíní kan ṣẹlẹ̀ òjò mú gbogbo ìbò lòun náà wà nísìn Ọlọ́run mú ẹ. ṣínà tó bímọ fún. ṣínà tó bí wèrè kan àti Michael. àkọ́bí ẹ wèrè orí tó ń ṣẹ̀ sí kiri tó ń sin àkọ́bí ẹ ṣé wèrè kọ́ ni wèrè làkọ́bí ẹ. ẹ fi àwọn ọmọ ìlọrun lẹ sórí Ọlọ́run. ṣé bó ti jí gbé tààrí ṣé bá àwọn ọba bó ti jí gbé ṣé bó jí gbé. ẹ̀yin méjèèjì ẹ fi àwọn ọmọ sílẹ̀ tó mo fọlọ́run fẹ́ yín ẹ fa àwọn ọmọ yẹn lẹ̀ ojú agbo ṣe sáà nílẹ̀ rẹ ti ń tó fújì ọyẹ kọlọpàá oko yìí ni kọlọpàá oko yìí ni. láàárọ̀ ọjọ́ kejì ọlọ́pàá kó wọn mo lọ bẹ̀ mo yà. ọlọ́pàá wá ọjọ́ kejì. gbogbo àwọn gáyà àwọn ọmọọṣẹ́ náà gbogbo àwọn ilé iṣẹ́ gbogbo wọn tó ń sọ̀rọ̀ yẹ ọmọọṣẹ́ gbogbo wọn jìbìtì gbogbo wọn. 2012 àbí. bẹ́ẹ̀ni. Alhaji Táyé Kọ́rẹ́nsì ẹ tún lọ ṣe Alhaji sáà ti kúrò bẹ́ẹ̀ kọlọpàá tó kún ẹ gbọ́dọ̀. ó wà ń bẹ̀ bọ̀ tó wọn dọ́dọ̀ tí hòtẹ́ẹ̀lì wa. wọn dọ́dọ̀ tí wọn. wọn gba riyad bi ẹ sáà náwó fún wọn ni. ìwọ Ọlọ́run ilẹ̀ ti wá ṣú báyìí o ẹ já ṣe sùúrù bàbá ẹ dákun torí Ọlọ́run ẹ já ṣe sùúrù. Alhaji mo bọ́ ti fi sabilillah níwájú Ọlọ́run àtẹnìyàn wọn ní nínú Kùránì àwọn onímọ̀ sọ pé kúlù ṣe nídìí yẹ́dì àlà so ti yẹyin sísà mo fẹ́ pé mo ń fa ọ̀rọ̀ kan lọ́wọ́ lẹ́kọ̀ọ́ mo wá fẹ́ pé IPO yẹn so ti yẹyin sísà kéèsì yẹn wà lálágbọ̀n ṣe torí irú àwọn báyìí àti torí irú ọ̀rẹ́ mi tó sọ̀rọ̀ yẹn lẹ́yìn ṣe gbọ́dọ̀ ní ara díẹ̀ láti fi pamọ́ so ti yẹyin sísà máa wá pe OSP tó wà ní alágbọ̀n wípé ìjọ. ìbáwọn tẹ̀ ń lọ́bì tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀lì àwọn èèyàn ní. ẹ má pè wọ́n lórí program we can do that we can do that later. mo kàn fẹ́ as a witness. no èmi àti yín gan sọ̀rọ̀ lẹ́yìn ètò because I need to calm you down ẹ ti bínú tẹ́ ẹ bá tún nírú yẹn ẹ wà dáná nítorí irú léèlé some things let go kẹ́ ẹ lè sinmi ni bàbá ẹ ti ẹ wàá dìsáfù wàhálà tẹ́ tó ń fúnra yín gan Ọlọ́run tá a bá ok tẹ́ ẹ bá pa wọ́n nìsín tẹ́ ẹ para yín àbí ẹ pa wọ́n. mi ní para mi àdúró tí mo ti lọ́rùn mi ní para mi ẹ tó ní Emirates filling station lákùrẹ́ tí mo blame àwọn èèyàn wọ́n ní tí mo fún ló padà ṣẹlẹ̀ yẹn ó ní ilé epo kan ò lè lọ sí o ti waste life tiẹ̀ nìyẹn o ti waste ẹ̀ nìyẹn tẹ́lẹ̀ gọ́nà àdìdì wọn ẹni tó bá pa àwọn apá this time nǹkan tí wọ́n mọ̀ mo ní màá pa màá dúró tì mo mọ iye ọjọ́ tí màá lò tí màá fi jáde mo dẹ̀ mọ iye tí màá ná. wow. èmi kọ́ ló mọ̀ pa. ó ń tan rẹ̀ ní tí màá ṣe máa. Alhaji Oríyọmí ṣe ti rí sí gbogbo ayé ló ń rí wa ẹni tó talé fún wa ló jáde ló testify sí yẹn. onírọ̀ gbogbo yín irọ́ ló pa. irọ́ náà ni irọ́ ló pa. tó ti yé yín sìn á sọ̀rọ̀ lẹ́yìn ètò lọ́ọ̀yà yẹn gan tó ń wí yẹn èmi ni mo mọ̀ tí mo mú wálé
so ti yé yín sìn ṣé àwọn èèyàn tó testify sí pé èmi ni mo nílé tí mo ra fún ọmọ mi. torí lọ́ọ̀yà yẹn kí ló tó lọ gbàwé lọ́dọ̀ lọ́ọ̀yà ńgbà tó sọ pé lọ́ọ̀yà kékeré ó ṣe lọ gbàwé òrìjìnà kó tó tàwé. a máa pàdé ní kóòtù. bàbá ẹ̀dùn ok a lọ kóòtù ni. a máa lọ kóòtù ẹ̀sùn àti kóòtù a máa lọ kóòtù proof ṣẹ́rí ẹ̀yin gẹ́gẹ́ bí mùsùlùmí àti ṣẹ́tẹ̀ gbé dání àti ṣẹ́tẹ̀ gbé rù ó máa ń difficult fún yín. I listen to a lot of your program ó máa ń difficult fún yín èyí tó ń sọ̀rọ̀ sí ẹ̀kọ́ ló jẹ́ ẹ̀kọ́ ni lóòótọ́ gbogbo àwọn tó pè mí tiẹ̀ fọkàn sí pé wọ́n á pè ṣẹ́rẹ́ tó pè lẹ́ẹ̀kan ní Chief Basọ̀run of Ìṣègùn ní Ọ̀wọ̀ ní Ondo State tó pè gbogbo mo wà pé kí ló ń ṣẹlẹ̀ pé sóbìnrin yẹn ni pé mi ṣe try kí ní sùúrù kí n jẹ́ kémi àtòun sọ̀rọ̀ ní last month tí wọ́n dìbò gubernatorial election ṣé postrate jẹ́ nǹkan tó jẹ́ wípé ẹlòmíì ẹnìkan sọ lánàá ó ní Oríyọmí á sọ pé ṣé ẹ ti lọ sí hospital gbogbo ẹ̀kọ́ láyé fi ń ṣèyàn láyé ó ti jáde so ti eyín ṣé eléyìí tó jẹ́ pé níṣègbà tí mo wà ń bẹ̀ yẹn so ti eyín sìn sà mo ti forward 400,000. baba mo fẹ́ pè ní mo fẹ́. ẹ mọ̀ pé ẹja máa sọ̀rọ̀ ẹ mọ̀ pé. so ti eyín sìn ẹ lásọ̀ lẹ́yìn ètò I still need court ṣe tẹ́lẹ̀ máa bá lọ sí court irú àwọn ilé yìí. ṣé kí n wọ ọ̀rọ̀ yìí sí court. ẹ wọ sí court ẹ wọ sí court ẹ bá wọ sí court kò ní mọ wọn rẹ. bẹ́ẹ̀ni sa ẹnu ẹ dùn. sẹ́yìn náà faramọ́ kí n wọ sí court sẹ́yìn náà faramọ́ kí n wọ ọ̀rọ̀ yìí sí court. ẹ wọ sí court. because ẹ wọ sí court. a ní àjọṣepọ̀ pẹ̀lú. ó ti dandan náà mo mọ̀ náà. ẹ wọ sí court. tẹ́ bá ti faramọ́ tó jẹ́ mutual understanding. mutual understanding ẹ wọ sí court. okay now baba pending that time ṣé life wọn save sẹ́ẹ̀ nípa wọn ìgbà tẹ́ ti fún mi ní àǹfààní kí n gbọ́n báyìí. kò sí nǹkan I'm not a killer. killer ni o. You are not a killer now. You say you killer ni mo fi sọ bẹ́ẹ̀. mo sọ fún yín o before I said it mo ní getting to the point of death tó bá fi kan pé màá lose ilé yẹn I will lose my life follow the house. ẹ tó nílé epo Emirates. ilé ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ. Emirates tó wà ní. ó fẹ́ ọ̀dọ̀ wa ló ti ọ̀dọ̀ ẹ̀ náà ló ti ọ̀dọ̀ wa ló ń gbé Saudi. so ọ̀dọ̀ yín mélòó má lo collective náà ṣe bó níwọ̀ ló ń débẹ̀. ṣèbọ́dọ̀ wa ló ń gbé Saudi. ẹni fọwọ́ àná ìràwọ̀ náà. fọwọ́ àná bàbá yẹn ibẹ̀ ló ti rọ́ tó fi ra gbogbo nǹkan tó níyẹn ńgbà tó yá oníyàwó òun yàn àlè ló pa ìyàwó tó ra gidi àwọn ọmọ Àkúrẹ́. bàbá yìí kò sí tó bá wọ ìlú Ìgbò lónìí ọ̀dà mọ́ bẹ́ẹ̀ kò sí ìlú tó wọ̀ wọ́n ti dà mọ́ wọ́n ní chairman mo ní chairman kí ni tó ń ṣe gangan tó yà á mọ̀ látọ̀sọ̀ amọ̀rọ̀bà òun ní chairman wọn gbogbo wọn òun ní chairman wọn bàbá bẹ́ẹ̀ ṣe wò yìí chairman gbogbo àgbáyé ni kò sẹ́ni tí ò mọ̀ tó bá dé níwẹ̀ níbí yìí lónìí wọ́n mọ̀ ń bẹ̀ wọ́n ní àjáǹgìdì Alhaji Adekunle Hamzat sorry for that sir. Yeah, no problem. Mi náà ni. Do I hide myself before you? No. Do I hide myself before the audience? No, you did not. Why worrying yourself? You are telling me pé actually it is true and real wherever tí mo bá lọ. ọ̀rẹ́ ẹ̀ kan wà olóbi friend ọ̀rẹ́ girlfriend kan ó ní kan lọ yọ kórókùn ẹ̀ wọ́n dẹ̀ yọ okó ọkùnrin yẹn owó tó pín wọn ọ̀gbá ọ̀rẹ́ ẹ̀ wọ́n pè ní lance wọ́n yọ okó ẹ̀ dádì bẹ́ẹ̀ ṣe ń wo yìí it's a typical criminal á lò máa kọ́ bá ní lọ́la orí fọ́lọ́ tó máa tẹ̀sí ẹ̀ á ní action tomorrow akọ ìjọ yẹn mo ń dárí káyọ̀dé gbogbo dẹ́ ń ṣe yẹ bí mọ̀ kí ló dẹ́ ń ṣe bí eléyìí alẹ́ mi èèyàn kò jù báyìí lọ́wọ́ òun ó mọ̀ pé mi ìparí wọn ó mọ̀ ló jẹ́ kí n sá kúrò lé ńgbà yẹn sísá tí mo sá kúrò lé ló jẹ́ kó organize àwọn ọ̀rẹ́ tó ń rọtí fún aládùúgbò tó sọ pé òun lòun nílé o láàrin wọn yíyà tó fi lé wa kúrò lé yẹn ló fi sọ pé òun lòun ní ọ̀rẹ́ mi yìí ló fún wa ló ta fi lọ gbalé ìgbó tó yà mú sálọ lọrin nígbà tó ní kọ́ńṣà àpamí náà ni torí kíni. so baba advice wo lẹ fún ẹni tó nílé epo Emirates yẹn. mo fún ní advice pé nígbà tó bá ọlọ́dẹ gbẹ̀gàdẹ̀ tó ń báyàwó ẹ̀sẹ̀ ní aṣọ ti pọ̀ ó wá ní pé òun máa pa ní don't do that mo ní tó bá lè gbọ́ tèmi mo ní àǹtí ẹ̀ ẹnjọ́ mọ̀ ìyá bàbá mo ní kó do ìyá ẹ̀ mo ní kó do gbogbo àwọn ọ̀rẹ́ mo ní kó do wọn mo ní kíni àfún kíni mo lò nídìí gbogbo yẹn ò nídìí bí tó sọ̀rọ̀ ń lọ yẹn nítorí o ti ní property kẹ́ni ẹni má jìṣẹ́ o dẹ̀ sì young ọmọ kékeré sí ni mo ní gbogbo ayé tó bá mọ̀ ara ń dẹ̀ do wọn mo ní ayé mo sọ́rí ẹ̀yin obìnrin àtọmọdé àtàgbà yín yá wa mo ní tóbìnrin bá ṣe bẹ́ẹ̀ fún mi mo ní kò sóbìnrin ibi tí country dey dose kò sóbìnrin tó máa fún 100,000 tó ní bá sùn o yes mo ní wọn á dẹ̀ ní no mo ní but it is when you make a trial before you know it's yes so but later èmi ò sí níbẹ̀ yẹn so yẹn sìn mo lọ sí Ekulubia mo lọ ṣe Pennywise I won't lie for you Mr. Oriyomi Alhaji. ọjà Saudi adé. it's all right mama it's all right.
so yẹn sìn mo lọ sí Ekulubia yẹn Táyé ẹ máa sọ̀rọ̀ lọ ẹ máa sọ̀rọ̀. mo fẹ́ kẹ́ ni kó mú ẹjọ́ ràn mí lọ́wọ́ kó mú passport mi wá kẹ́ go through that passport the various way ẹjọ́ sà ẹ má bínú the various one I went to Ekulubia mo lọ ṣe Pennywise you should understand because àwọn kí n má fi gbogbo ẹnu sọ̀rọ̀. ó yé mi gbogbo owó Pennywise wa ń bẹ lọ yín. wàá gbà lọ́wọ́ mi alájọ Oríyọmí ṣebí Táyé àwọn tí Táyé kówó fún sẹ́mi èmi wà nù àwọn. Táyé wo. Táyé kan náà. ẹ pè ti jálẹ̀. Currency àwọn tó kówó fún sẹ́mi èmi wà nù wọn ni. Alhaji to my age mo ti kọjá ẹni tó lè bẹ̀rù. ṣé the reason tí mi fi lè parọ́ ṣe rí ó difficult mo ti kọ́gbọ́n kóbìnrin tó mọ ibi tí mò ń lọ ṣe gba go through àwọn stamp tó wà ń bẹ̀ tó ṣe ní mi ò lọ kankan go through bóyá rọ ni bóyá òótọ́ ni. ẹ má sọ̀rọ̀ yín lọ sà. so ti yẹ yín sí. ẹnìgbà yẹn ẹ̀yin ti lọ sí Ekulubia ẹ ṣe sà. nígbà tí ọ̀rọ̀ yẹn ó ṣẹlẹ̀. nígbà tí ọ̀rọ̀ yẹn máa ṣẹlẹ̀ mo kàn gbọ́ lórí àwọn ẹgbẹ́ kéré tí wọ́n jẹ́ pàdé mi. mo ń gbọ́ yín sà. wọ́n wá pè mí pé kí n wo kan tí sẹ̀sán ṣe o Emirates la máa ń pè ó ní. nítorí 3 years mo lò ní prison kò mọ bí mo ń sùn bẹ́ẹ̀ o and she was saying it now mo kàwé now mo dẹ̀ mọ yàn ṣé ti rí yíyà yẹn yíyà wo ni which year I have been travelling to Emirates. ẹ wá wo yíyà tí mo dé ẹ wo sẹ́rí passport yẹn wo àwọn fisa orí ẹ̀ ogun tí wọ́n ń dà lọ́wọ́ Sudan ó bá mi ní Sudan so eyín sìn ogun yẹn tí wọ́n ń dà lọ́wọ́ bí mo ṣe ń bọ̀ nínú aṣọgbà tí mo fi wà ń bẹ̀rẹ̀ tí mo fi I came by road so ti yẹn sìn tí wọ́n sọ fún mi pé mi ò lọ bí kankan. o lọ Sudan kì í sọ pé o lọ Sudan. bá a tẹ má lọ mo lọ fún ẹni. o lọ fún ẹ dé. má dàrú kan to cut the story short ṣe n pé this media house ó wà wọ́n ní nǹkan ṣe pẹ̀lú court. I should transfer this matter to court. Yes sir. So sorry. Mama say I agree. Bẹ́ẹ̀ni sà. Gbẹ́nu sí kìnìún yẹn. Bẹ́ẹ̀ni sà. Okay. Agree kí n transfer matter to court. Bẹ́ẹ̀ni sà. Ẹgbẹ́ lọ court. Agree ma sir. Voluntarily I requested for the court. It was the court the judge because they bá sọ pé báyìí you are for peace. But I can see the way things is going. Like Bode or Ola he said something nígbà tá a jọ ń sọ̀rọ̀ oh this is Ola ó ní dáàdi ẹ jọ ẹ má lọ nígbà tó ń ti déwájú yín mo ní but read GM pé mo fẹ́ lọ meet doctor kó tó sọ ni mo ti sọ pé people will be pointing and accusing fingers against you irú eléyìí nìsín ó lè sọ pé o ti gbowó lọ́wọ́ ẹ̀ so ti yẹn nìsín and he said pé àwọn ó ṣe DNA test ǹjẹ́ àti ẹ̀ ti di under the armpit of the law ṣé agídí wà tẹ́lẹ̀ fi fún mú yàn lórí kankan. ìwọ ló sọ bẹ́ẹ̀ ní ìjẹta pé ìwọ kọ́ ló bí mo ní òun wà bí ọmọ àlè. olómọ àlè ló wà ní ayé o. mi pé ó pè jálẹ̀ lẹ̀ ọmọ sì rí pé lẹ́nu bàbá pé wọn máa lè àwọn máa ṣe ẹgbẹ́rẹ́ ṣe DNA test òun àwọn àbúrò Táyé náà sọ bẹ́ẹ̀ pé ẹ máa ṣe gbà mẹ́ta. Okay, let's proceed to the court on this matter. Okay. But ẹ jẹ́ kí status quo kó remain pending that time so that ẹ má jà gbọ́rò yẹn aburú bàbá ṣe gbọ́. But you said there will be conversation after. Yes. Number mi wa. Number. Tí yóò sí lọ mi tó mi gbà. Èmi á pè yín. Okay, no problem. Táyé ẹ dìde ma ẹ dìde sir. Yes. God bless you. Kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Hamzat olóòtú àti olùdarí Àgídìgbò iwájú ni ọ̀pá ìbí tí yín ó máa rí sí o Àgídìgbò ò ní dànù o kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́n mí o èmi ò máa fẹ́ yìí ṣe lọ́nà ire o.